síbẹ̀ yẹn tí ń wò látara fífi lè lọ sí ọ̀tọ̀ ọ̀tọ̀. Kò sí. Òdìdé kúrò lẹ́gbẹ̀ẹ́ mi, ó dáwájú kò sí living room, òdè ní kò sí. Tó tún lè bí ó ṣe. You can feel pé I need any to matter living room. This place is too organized. We need someone to scatter everything. Ola, ṣebí wo ló máa ń sọ fún mi pé kí n yé ronú? Wo ló máa ń sọ fún mi pé àsìkò Ọlọ́run lójú? Ìwọ náà dé ló máa ń jẹ́ kí n understand pé ilẹ̀ àánú Ọlọ́run kì í ṣú náà. Yeah, but ìrètí pípẹ́ nǹkan. Ọkàn mi ti ń ṣàárẹ̀. Ọkọ mi, má jẹ́ kó pọ́n ìṣàárẹ̀. Please, I need you. It's okay. Please. Check out me. Okay. I'll have it. No, you have to come with me. I'm not going to leave you. Okay, let's go. Let's go. Hello, ìyá mi. Ṣàlàáfíà ni. Adúpẹ́ sà. Bàbá ńkọ́? Àlàáfíà wọn wà sà. Ṣé Bẹ́ẹ̀ ni, ìyàwó bọ̀dá mi tí wọ́n ní kí n mú wá bá yín lélẹ̀ pé ẹ ti jọ sọ̀rọ̀ lórí fún. bẹ́ẹ̀ ni èmi àti bàbá yín ti sọ̀rọ̀ dáadáa. Ọlọ́run wà pẹ̀lú gbogbo yín. Ikú kìí pẹ̀ta lójú náà. Ìbéèrè mi ò má bínú o. Bí èmi máa ń fẹ́ràn ká fi ti olóyìnbó ká fi kún ti ìbílẹ̀ tó bá ti ń dọ̀rọ̀ pé àwa mọ̀ àbá ò wa mọ̀ ẹ̀. Ó ní àwọn ìgbésẹ̀ kan tó yẹ kẹ́ ẹ gbé lórí ọ̀rọ̀ àwọn tó ní wọ́ọ̀dù ká ṣe àyẹ̀wò lọ́tún ká ṣe àyẹ̀wò lósì. Kí ni ìgbésẹ̀ tẹ́ ẹ ti gbé lórí ìyẹn? Ṣé rí gbogbo test tó yẹ ká carry out pátápátá tó yẹ ká ṣe àti èmi àtọkọ mi gbogbo ẹ̀ pátápátá àwọn àti ṣe. Àmọ́ ṣe ní gbogbo àwọn doctors ń jẹ́ kó máa yé wa pé àwa méjèèjì kò sí nǹkan kan tó ṣe wá pé ká lọ fọkàn balẹ̀ pé mo máa lóyún. Nínú bẹ́ẹ̀ mọ̀ ní pé ìrètí pípé ó máa ń ṣọkàn láàárẹ̀ mi. Àtèmi àtọkọ mi ó ti ń ṣe wá láàárẹ̀ ẹ ṣàánú mi. Ọ̀dà wà á finú ṣoyún wà á fẹ̀yìn gbọmọ lọ́fọkàn balẹ̀. Nígbà tí o ti dé ọ̀dọ̀ èmi aṣòro fìjà lọ ní Olódùmarè ọba yìí Ọlọ́run Olódùmarè máa wà pẹ̀lú ẹ̀ ọmọ finú ṣoyún ẹ ló fọkàn balẹ̀. Àmọ́ nǹkan tá a máa ṣe sí torí Ifá kan sọ pé ó ní ìran ọ̀gẹ̀dẹ̀ kan kì í gbókè odò kó yàgàn ọmọ bẹ̀rẹ̀ nílé aládé ó dífá f'Elédùmarè ọba ajíṣe ohun gbogbo bí idán ǹjẹ́ bí idán máa lówó lọ́wọ́ bí idán máa lọ́lá lọ́mọ́lá bí idán máa níde gbogbo bí idán máa lọ́mọ lérò tó pọ̀ rẹpẹtẹ torí ìran ọ̀gẹ̀dẹ̀ kì í gbókè odò kó yàgàn bí idán wàá fẹnu ṣoyún bí idán wàá fẹ̀yìn gbọ́mọ pọ̀n gbogbo ẹnikẹ́ni tó bá wá ní kó má wà rí bẹ́ẹ̀ ẹ̀yin Elédùmarè máa bá wa dájọ́ fún nísìnyí ibi tá a ti bẹ̀rẹ̀ rí máa wọlé sìn máa lọ mú ọṣẹ kan wá ṣúrú ọṣẹ tí máa lọ mú wá fún ẹ là ń pè ní awẹ bí wẹpẹ dànù aago kan òru ló máa wẹ̀ tó o bá ti kọ́kọ́ wẹ̀ yẹn láago kan òru lẹ́yìn ìgbà yẹn láwà bẹ̀rẹ̀ ojúlówó iṣẹ́ bàbá ṣe ń bẹ Elédùmarè á máa bá àwọn gbàrún wálẹ̀ bí idán lọ̀rẹ́ máa lé sí ó kọ̀ máa lé pé bí idán ìkíní wọ̀ bí idán ìkejì wọ̀ bí idán ìkẹta wọ̀ ìkẹrin wọ̀ fọ́kànbalẹ̀ gbogbo ìgbà tó bá sì máa yá nírọ̀rùn lọ́lọ́run máa ṣe ń bọ̀. ẹ̀yin oníṣẹ́ ẹ̀ṣẹ̀ súnmọ́ Ọlọ́run rẹ Ọlọ́run pè ọ́ wá bá Ọlọ́run pàdé wá súnmọ́ Ọlọ́run rẹ ẹ yí padà wá bá Ọlọ́run rẹ pàdé ẹ yí padà. Ọlọ́run pè ọ́ wá bá Ọlọ́run rẹ pàdé súnmọ́ Ọlọ́run rẹ
Ó dàbọ̀ kó kílé o. Kó kílé. Kiri sóre wá gbà Jésù fàyè rẹ̀ ò wá kiri sóre. Ẹ yí padà ìwọ olórí ẹlẹ́ṣẹ̀ súnmọ́ Ọlọ́run rẹ gbogbo èrè gbogbo èṣù èyí tí ó kọjá yẹn Ọlọ́run ò fẹ́ wá bá Ọlọ́run rẹ pàdé. Ọlọ́run pè ọ́ súnmọ́ Ọlọ́run rẹ. Ẹ ǹlẹ́ o alàgbà ẹ kúṣẹ́ Olúwa. Olúwa kú iṣẹ́. Ọlọ́run aṣagbára dọ̀tun. Àmín Jésù. Ẹni mímọ́ ènìyàn Ọlọ́run pàtàkì. Ẹni tí Ọlọ́run pè ló yàn, ẹni tí Ọlọ́run yàn òun ló ṣe lógo. Ọlọ́run ló pè. Bẹ́ẹ̀ ni. Ọlọ́run ló pè. Ọlọ́run mi Gbẹ́gbẹ́gbẹ́gbẹ́gbẹ́. Ìwọ fúnra ẹ mọ̀ pé o ò mọ̀ níwájú Olúwa, o ò mọ̀. Ìwọ fúnra ẹ mọ̀ pé o ò mọ̀. Ìwọ mọ̀, ṣé ìwọ mọ̀ báyìí? Ṣé gbogbo ẹ̀yin wòlíì èké yìí? Ẹ̀yin ìrẹ Ọlọ́run rèé. Gbogbo ẹ̀yin tẹ́ ń baṣẹ́ Olúwa jẹ́, tẹ́ ń jẹ́ kán máa sọ àwọn ojúlówó wòlíì lẹ́nu. Ẹ̀yin ìrẹ Ọlọ́run rèé. Ṣé bí mímọ́ ẹ rèé? Ìdí ọ̀gẹ̀dẹ̀. Ọjọ́ tí ọmọdé bá wo jígí, ọjọ́ yẹn ló ń bá ẹlẹ́dàá ńlé. Ọjọ́ tí ọmọdé bá wo jígí, ọjọ́ yẹn ló ń bá ẹlẹ́dàá ńlé. Ọjọ́ tí ọmọdé bá wo jígí, ọjọ́ yẹn ló ń bá ẹlẹ́dàá ńlé. Mo pe ìwọ Mary ọmọ Deborah lénìí. Mo pe ẹlẹ́dàá rẹ lónìí. Gbogbo ijó tó máa ń jó ní ṣọ́ọ̀ṣì mi tí àwọn ènìyàn ń fẹ́ràn rẹ, gbogbo orin tó máa ń kọ tí àwọn èèyàn ń fẹ́ràn rẹ, kó bẹ̀rẹ̀ sí ni máa fẹ́ràn èmi pásítọ̀ rẹ. Gbogbo nǹkan tí mo bá bá ẹ sọ lénìí kó máa bá ẹlẹ́dàá rẹ ńlé. Bẹ́ẹ̀ ni kó rí. Àṣẹ́gun ó dàṣẹ. Mo mọ̀ pé afẹ́fẹ́ ò fẹ́ kó má kangi oko lára. Mo mọ̀ pé yóò kàn ẹ́ lára. Ló ń bẹ nínú Bíbélì yìí pé ẹ fi orin ìlù ijó kẹ́ ẹ fi yin Olúwa lógo. Ẹ ṣe ọmọ ọlọ́mọ tọ́lọ́run fún lẹ́bùn tó fi orin ìlù ijó tó fi yin Ọlọ́run lógo nínú ilé ìjọsìn yẹn. Ṣé òun ló wá torí ẹ̀ lọ ń sá ogun? Ó dẹ̀ ní wọ́mọ́. Ẹ yí padà wọ́mọ́. Ìdájọ́ ẹlẹ́ṣẹ̀ ó dilé. Ìdájọ́ o ẹni ṣeré ló máa ríre gbà. Ìdájọ́ ẹlẹ́ṣẹ̀ ó dilé. Ẹ yí padà. Ẹ yí padà. Kábíyèsí Elédùmarè. Ọba lánàá, ọba lónìí, ọba lọ́la, ọba títí ayé àìnípẹ̀kun. Kábíyèsí ẹ o kó àmúmọ́ra Odùmarè. Kó àmúmọ́ra. Ọlọ́run adájọ́. látàárọ̀ òde gbé kọ́ mi. And who is she? We spoke about this. About what? Ọ̀pọ̀lọpọ̀ nǹkan láti jọ sọ. We spoke about this, that's what? That I told you I was going to bring Baby, kí ló ṣẹlẹ̀? Kí ló tó ń kálùlù now? Go straight to the point. Who is she? Okay,
This is my second wife. Your what? Ẹ má bínú mà. Mi ò wá láti wá dalẹ̀ yín rú mọ́. Ẹ jẹ́ kí n máa lọ. Hello. Please come. I was only joking. She's beautiful. Come here. Welcome. Má bínú sí mi. Mo kàn ń ṣeré ni. But wá promise me. Pé lè tó ti darapọ̀ mọ́ wa yìí. Everything nírọ̀rùn ni. Mo promise yín pé mo ní disappoint yín. Thank you. Thank you. My darling. Ìyá Bùkọ́lá. Èmi mo tún ránṣẹ́ pè ẹ́. Ṣé ò ní sọ pé ó ní ìgbà gbogbo mi? Lẹ́dí, lórí ọ̀rọ̀ ọmọ mi náà. Ó ní tó bá ṣe ni láàárín ìlú òkùnkùn yẹ mọ́ ni àfàwọn oníṣẹ́ ibi. Lórí ọ̀rọ̀ yín Kọ́nsọ́lá ni. Ìgbà gbogbo ni mò ń pe orí Kọ́nsọ́lá tí mò ń bá a sọ̀rọ̀. Àmọ́ kò gbọ́ sí mi lẹ́nu. Lórí ọ̀rọ̀ kó wẹ́ nìkan mú wálé kó fẹ́. Kò tí ìyá ló ń sọ. Tí ìyá ẹ̀ wá bí sílẹ̀ ńgbà tó bí sílẹ̀ tó fi jáde láyé tó já láìsí kí náà bá fi máa pè lénìí. Bá mi bá oyin Kọ́nsọ́lá sọ̀rọ̀ torí nígbà tí ìyá ẹ̀ kú ìwọ ló mú dání tẹ́ẹ̀jọ́ ń lọ tẹ́ẹ̀jọ́ ń bọ̀ ìdí nìyí. Ẹ ṣe dájú oyin kan ṣe rí ọmọ tó ń pè lóyin Kọ́nsọ́lá yìí wọn ló má ṣe ọmọ náà ní alẹ́ tí lápá tó bá jẹ́ èyí tí mò ń bá sọ nínú ọ̀rọ̀ wípé kó mọ́kọ wá ilẹ̀ obìnrin ò kì í pẹ́ ṣú mo ti sọ bẹ́ẹ̀ fún láìmọye ìgbà kódà gan lọ́jọ́ kan mo tún pè mo ní òmò pé o ti ń gbó tí obìnrin bá pẹ́ jù nílò bí ẹ̀ ó máa gbó ọlọ́mọ jẹ́ kó di àlòpatì mo ní kó mọ́kùnrin wá ẹ̀ mo tún sọ fún mi tí ìyá ò bá bí sáyé ṣáà máa pè lóyin kan lé nìyí èmi náà kúkú ń bá a sọ̀rọ̀ ṣùgbọ́n màá tún pè ń sin lé ìtẹ́tún sọ yìí màá tún pè màá bá a sọ̀rọ̀ màá bá a sọ níbi tó ti ń gbọ́ ọlọ́run má ṣe lálé tí lápá ọmọ agbìyànjú tèmi lórí afẹ́ ayé kò sí kankan nú ẹ o. ìwọ̀nba àgbà díẹ̀ ní fóbìnrin. bẹ́ẹ̀ ni o. ó mà ṣe o kò burú ní tí mo torí ẹ̀ pé ẹ́ nìyẹn o ṣé mo dúpẹ́ o ọlọ́run àdúró tìwọ náà o ṣé mo dúpẹ́ o. Ayala. Bàbá mi. Sórí àgbo méjì tí mo gbé fún ẹ nǹkan kan náà ló wà nínú ẹ̀ ìkan tiẹ̀ ìkan tìyálé ẹ̀ bẹ́ẹ̀ ṣe wá máa lò lélẹ̀ ẹ máa bu omi tó lọ́wọ́rọ́ ẹ máa ti bù sínú kọ́ọ̀pù ẹ máa bu àgbo yìí ẹ máa bù sínú ẹ máa mú láàárọ̀ kùtùkùtù ọ̀gẹ̀dẹ̀ kì í dójú yàtọ̀ lágbára Olódùmarè lágbára àwọn ìṣẹ̀ṣe ìṣẹ̀bọ lágbára ìgbárùnmọlẹ̀ ẹ finú ṣoyún ẹ fẹ̀yìn gbọ́mọpọ̀n lágbára Ọlọ́run lágbára Elédùà nílé Ọládòjòyè ẹ bọ́kùnrin àbíró ẹ bóbìnrin àbíyè bẹ́ẹ̀ ló ṣe máa rí nìyẹn ẹ fọkàn balẹ̀ ẹ má ronú o ọmọ ṣe ronú o ọmọ tó máa bá yín kálẹ̀ Elédùmarè máa ṣe fún yín bẹ́ẹ̀. ẹ ṣe ìwọ̀n bàbá ẹ ṣe mo dúpẹ́ inú mi dùn gan a máa rí yín bá lágbára Ọlọ́run tá bá ti ń débi àwa la máa wá ẹ̀yin la máa bá ẹ ṣe mo dúpẹ́ sá. ọ̀gẹ̀dẹ̀ kì í gbọ́dọ̀ kó yàgàn ọmọ bẹ́ẹ̀ lẹ́nu ẹ máa finú ṣoyún wá fẹ̀yìn gbọ́mọpọ̀n ikú kì í pa ọmọ kò sí nílé ikú ò ní pa àrùn nígbé ẹni nílé Ọládòjòyè ẹ bọ́kùnrin àbíyó ẹ bóbìnrin àbíyè bó ṣe dìde Ayọ̀lá dìde. ó máa yà mí lẹ́nu gbogbo nǹkan tó ń sọ nípa ọ̀rọ̀ ilé yìí yẹn pàápàá ìyáálé ẹ̀ ó yà mí lẹ́nu o. mo lè sọ pé àkọ́kọ́ tí máa sọ pé mò ń rí orogún tó ń ṣe bíi ẹ̀gbọ́n sí àbúrò sí ìyàwó ẹ̀ àkọ́kọ́ tí máa rí rẹ̀ ọmọ ìgbọ́dọ̀ wá láti ilé rẹ̀ ìwọ náà dẹ̀ wá láti ilé rẹ̀ ó ṣe báyìí sí ẹ nǹkan tá a máa ń gbọ́ ni pé orogún orokú ìbọn tẹ́lẹ̀ yìí yàtọ̀ mo wá bẹ̀wọ̀ náà o jọ o Àdùkẹ́
ọmọ ilégbò tòótọ́ Ọlọ́run wà pẹ̀lú ẹ o Àmín dájú. mo bẹ̀ ẹ́ o ìwọ náà wá ṣe jẹ́ wọn kì í bíyàn ń sọ àgùntàn kó yà sí sọ ewúrẹ́ bẹ́ẹ̀ kẹ́ mo jẹ́rìí ẹ o mo jẹ́rìí ẹ ilé bàbá mi òun ló ti mú wà Ọlọ́run wà pẹ̀lú ẹ o. Àti wípé dájú mi kílẹ̀ tí ì gbọ́ tó bá jẹ́ ebi kékeré ni mọ́mí mi sọ fún yín ebi torí pé wọ́n wá sílé wa àwọn àtọkọ mi máa ń sọ̀rọ̀ àwọn àtìyálé mi tún máa ń sọ̀rọ̀ òun ló jẹ́ kó mọ gbogbo nǹkan tó sọ fún yẹn tèmi fúnra mi bá sọ fún yín dádì mi ṣe rí ìyálé mi yẹn kò ń ṣe ìyálé mi o àfi bí ìgbà tẹ́ pé yín gogogogo lẹ́bi tó jákọ̀bí. kò sọgbọ́n kó má rí bẹ́ẹ̀ ìwà tiwa náà dáa a ṣe búburú fọmọ ọlọ́mọ kò sí ọgbọ́n gbogbo ibi táwọn ọmọ wa bá lọ kàn má gbẹ̀san rẹ. àbí o dádì mi o dádì mi àmì dádì mi àmì sà bàbá yín kì í. láì jìnnà ní àyọjú sí wọn níta bá ṣe rí lóore ọpẹ́ làdá àwa bẹ́ẹ̀ ẹ wò dádì mi ẹ jẹ́ kí n tètè máa lọ lọ dáná fọkọ máa lọ ẹ ṣé dádì mi ẹ ṣé sà ẹ sà. ọ̀rọ̀ tí mo fẹ́ bẹ́ẹ̀ sọ kò sí nǹkan tó lè ń bẹ̀ ọ̀rọ̀ tá a ti dìjọ́ ń sọ náà ni mo kàn tún ní kí n tún bẹ́ẹ̀ náà ni wípé ìfẹ́ tí mo ní sí ẹ hey my dear jọ̀ọ́ má jẹ́ kí ìfẹ́ yìí má jẹ́ kó kúrò o má jẹ́ kó reduce o ṣàánú mi o ẹni tí mo ní kí n bẹ́ẹ̀ sọ nìyẹn. well Adéwálé nǹkan tó dẹ̀ ń sọ yìí ó fọ́nì sí mi òótọ́ ni ó fọ́nì torí èmi ló yẹ kí n máa bẹ̀ ẹ́ pé ìfẹ́ tèmi tó wọ̀ fún rẹ ní sí mi kó má reduce kó dẹ̀ má kojú mi sóhun alẹ́ òótọ́ ni torí nígboro sí àwọn obìnrin ní ìsìn ṣe là ń gbọ́rọ̀ mọ̀ pé wọ́n fowó ra ọkùnrin ni. tó tọ́ ni mo dẹ̀ mọ̀ pé fine Ọlọ́run gbà fún ẹ níwọ̀nba díẹ̀ o dẹ̀ ń ṣe little tó gbára ẹ ká èmi fúnra mi náà dẹ̀ complain adé ń manage ara wa àdúrà tá a dẹ̀ ń gbà ní pé kọ́lọ́run túbọ̀ dá wa lóhùn jù báyìí lọ. kó tó jẹ́ kí n máa tẹnu mọ́ kínní ni wípé ní àdúgbò wa ń sìn wọ́n àkọ́ olówó ni tó bá rí ọmọ kékeré tó lọ ajak lọ́wọ́ ìyàwó ẹ̀ owó ló fi rà á ọjọ́ ìzẹ̀ ẹ̀dẹ̀rẹ̀ sí tó bá jí fọ́kùnrin sìn gbogbo nǹkan ló máa fi tẹ́ lọ́rùn àtowó àti gbogbo ẹ̀ ni lórí èmi ṣe ń bẹ̀ wọ́n gangan ní kí n bẹ̀ pé jọ tó bá yẹn ń sìn má jẹ́ kéèyàn kan dé ń sìn kó wá sọ pé mi mọ̀ ṣe mọ́ o. my dear fọkàn ẹ balẹ̀ ṣé you understand fọkàn ẹ balẹ̀ èmi o kò sóbìnrin kankan tó lè sọ wípé òun ṣetán láti gbówó dé láti fi rà mí no because ìfẹ́ deep láti inú ọkàn mi òun ló ti wá o mi ì dẹ̀ fẹ́ kí nǹkan kan change. My baby, you know I love you. I love you too, darling. Ẹ̀gbọ́n fún mo nífẹ̀ẹ́ pé mi ò fi ẹ́ ṣeré. Honestly. Ẹni tó bá tẹ̀ fẹ́ gbẹ̀ lọ́wọ́ mi, èmi gan bá fà. Àmọ́ dúró tán fún mi. Kò tẹ̀sí kan tó jẹ́ ọgbà díẹ̀. Ọ̀rọ̀ àdìá. Tó ìyá mi, ó kì í ṣe ìyàwó, ìyá mi gangan ni ẹ́. Ilé ire ni wọ́n ti bí ẹ. Kí ọkọ rẹ kó fẹ́ ìyàwó lé ọ. Kó bá tiẹ̀ sí wàhálà, kí lòun sì máa dùn yìn. Ọlọ́run mà tóbi o. Ọmọ gidi ni ọ, kì í sì ṣẹjọ́ rẹ. Ilé ire ni wọ́n ti bí ọ. Ilé gidi ni wọ́n ti bí ọ. Lágbára Ọlọ́run o. Ọ finú sọyún. Nílé ọmọ mi, ó fẹ̀yìn gbọmọpọ̀n. Ó bí kìíní, ó bí kejì, ó bí kẹta, ó bí kẹrin, ó bí mẹ́sàn-án, ó fi kan ṣe ni bí ó ṣe rí nù. Tó wá ní wọ aya mi ló wá máa ṣe wọn. Ilé náà nìwọ náà wọ̀ ọ́. Sọ̀rọ̀ mi yé ọ. Ìwọ náà finú ṣoyún. Ó fẹ̀yìn gbọmọpọ̀n nínú ilé yín yìí báyìí. Ṣí ọmọ yín ó máa ṣe wìnìwìnìwìnì bí ìdí báyìí bí ó ṣe rí fún yín nìyẹn. Ọmọ mi mà kíọ́kíọ́ o. Ìwọ náà kò dúró. Ọkùnrin bí ogun. Ọkùnrin gbáyìngbáyìn, ọkùnrin gbàǹgbàǹgídí. Mo dúpẹ́ lọ́wọ́ rẹ. Mo dúpẹ́ lọ́wọ́ rẹ. Ò ní sàṣìtì. Sọ́dọ̀ àwọn ìyàwó rẹ méjèèjì. Wọ́n fi inú soyún bí mo ṣe sọ́lẹ̀ kan. Wọ́n fẹ̀yìn gbọmọpọ̀n. Inú rẹ̀ ó dùn kálẹ̀ ni. Bí inú tèmi ṣe ń dùn báyìí, inú rẹ̀ ó dùn. Yóò máa dùn sí kò nìkan, inú tèmi náà kàn sí nìkan. Yóò sì rí nù. Àdúrà tí mo ṣe yẹn ó ti rí bẹ́ẹ̀. Àgbọ́yé.
alábàárò mi ẹni bí ọkùnrin ni wọ́n jẹ́ ẹni kejì. Inú mi dùn, ayọ̀ mi kún, Ọlọ́run mà ṣe wọn bí ṣe rí nù. Ọ̀ ń sùn ni àbí mi lọ ń ṣe? Àmì o. Mojísọ́lá. Mojísọ́lá. Oh. Ṣé rí ọ̀rẹ́ mi yìí? Nígbà tí mo sọ pé mò ń bọ̀, kó má tún lè dúró dè mí nílé. Rubbish di gbogbo eléyìí náà. Pàtó mọ̀ pé òun fẹ́ jáde, á dẹ̀ pè mí pa àmọ́ òun ti fẹ́ jáde nínú ilé o. Tí máa ń bínú sáà ní o tẹ̀ tí ń bínú jù, wàhálà ẹ̀ pọ̀, kíní kan ṣe. Ó ga o. Ẹ lọ Mojísọ́lá báwo ni? Ilé ẹ ni mo wà náà. Má pariwo ọ̀rọ̀ àkọ́. Ṣèbí mi fúnra mi sọ fún mi pé máa dọ́dọ̀ ẹ. Pé lọ́rọ̀ tí mo fẹ́ wá bí ẹ sọ pé a ní gist rẹpẹtẹ ta fẹ́ gist. Kò sí problem, kò sí wàhálà o. Èmi ti gbọ́ ẹ. Má máa lọ náà ni. Ṣé o máa gbọ́dọ̀ mi ni? Better. O gbọ́dọ̀ mi o. Àti ibi tí mo manage lélẹ̀ mo ti sọ fún yín àbúrò yìí kò tọ́jú mi, kò ṣe ilé, kò ṣe kọ́kọ́, èmi ni mò ń ṣe ọkọ, èmi náà ni mo tún ń ṣèyàwó, mo máa yáwó lọ́tún lósì káàkiri kéèmí àtọwọ́ mi ká lè wà òkè. Tí o bá ń ṣe ọlọ́gọ́ tó fún mi lára kò mọ̀ ẹ̀kọ́ ìmájì bí mi ò bá ṣe rí káwọn èèyàn máa ti ara mi ìmúra mi kọ́ máa mọ̀ pé ìyà ń jẹ mí. Àti ó ti sú mi jàre. Ẹ̀wọ̀n fún tí mo ń lò. Ó kó mo máa ṣe bí ọkọ ìyàwó káàkiri lójoojúmọ́, kò ṣe ètò ẹ̀ gangan kíkí, ó ti sọ. Àṣà mi fi wàdùwàdù jẹ́ sáyé jù, but Súnkàn mi surprise mi ṣá. Ó jẹ́ mi gan lójú o. Kí ni nǹkan tó fẹ́ sọ pé ó fẹ́ cost òun láti establish ẹ jù báyìí lọ? Ó mọ nǹkan, ṣorí ó bà ní kò bàjẹ́. Ṣorí at least eléyìí tèmi rí yìí, màá rí dájú wípé ó ṣe nǹkan kan tó ṣe pàtó kó tó wà èmi gan máa dé support ẹ. Ṣọ́rọ̀ mi yẹ. Àti ṣe promise mi. Ṣé mo sọ̀rọ̀ fún ẹ? Ẹ wọ́n mi ìyá ẹ wọ́n la mi díẹ̀. Ọlá wa náà lè ṣe wọ́n lára ẹ. Ní kí ni? Ẹ wo bẹ́ẹ̀ ṣe rí. Má worry, ṣé ti yẹ, má bá sọ̀rọ̀. Wọ́n náà dẹ̀ máa rí pé ó máa change. Ṣé ti yẹ, and èmi náà máa support ẹ. Àti ẹ̀jọ̀ ẹ ṣàánú mi o. Ẹ support mi, ẹ kí mi náà fara yọ lẹ́wọ̀. Ó máa sọ̀rọ̀ ní mo máa fi tí a méjèèjì gbọ́ báyìí ni. Ó ń jealous. Ó ti sún mi. Má worry. Ó ń jealous. Mi believe, ó ṣe yẹ̀yẹ́ mi ni. Ẹ̀dá má worry. Ṣebí mi ni mo sọ fún ẹ pé kó má worry. Ìwọ náà máa rí pé ó máa turn a new leaf. Trust me. Okay, ó ti gbọ́ o. Ayé kí n máa lọ ṣọ́ọ̀bù mi jẹ́jẹ́ o. Kò sí wàhálà. Bébì mi kọ́ náà. O ti lọ gbé school. Mi ti lọ gbé oṣù wa ń bẹ̀ o. Ẹ̀mí wàhálà. Èmi àti á sọ̀rọ̀, má worry. Kò sí wàhálà. Ṣé ti gbọ́? Ẹ ṣé ma. Má bàa fa nǹkan kan o. Ó ti gbọ́ èèyàn lórí báyìí. Lórí báyìí. Ìbínú kẹ̀. Mo ṣe délé padà báyìí, ebi lé mi kílé ni. Mo ti ń sáré ṣe gbogbo nǹkan kíṣìn pé kí n lè dáná kí n jẹun. Báwo ni? Dáadáa ni o. Kí ló ṣẹlẹ̀? Kí ni ó ṣẹlẹ̀? N gbọ́dọ̀ kúrò fẹ́ inú ń bí mi sí. Kí ni wọ́n á ṣe? Mo ní mò ń bọ̀ wá bẹ́ẹ̀ ni o ti sáré tu jáde nílé. Mi lè para mi. Èmi náà lọ flex mi, kí ló ń ṣẹlẹ̀ ọ̀rẹ́? Kò sí rẹpẹtẹ ọ̀rẹ́.
Mo tẹ̀ fẹ́ gist lọ́wọ́ ọ̀rọ̀ kan ni. All right. Torí tí mo kókò sí kan tó ń lọ tí mi fi tó ẹ létí ìrùnà. Wálé, ó ti gbé ṣe ẹ̀dí. Ó ti ń ṣe ségesège àwọn ọ̀gá lórí burúkú tó máa ń wò tí mo máa ń wò pé ìwé jẹ́ ìdásí lára. Ó ti mọ̀ pé tí mi àti ẹ̀bá dẹ̀ ti fa ọ̀rọ̀ kékeré kan báyìí. Ìwọ ló máa pè tó máa rojú lórí burúkú fún ẹ. Má jẹ́ ń tan ẹ o, bébì. Tí wọ́n bá ṣe yán mayàmá lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, tí wọ́n á rí bẹ́tà ọ̀fọ̀ ọkùnrin tó wà òkè, tí máa grab ẹ̀ ní ọjà ìtàn ni. Ọ̀rẹ́, ṣé kí n má parọ́ fún ẹ? Kò sọ́kùnrin tó gbádùn sí lókàlùkù mánéjà wọn. Kí ló fẹ́ fi wálé lẹ̀ fún? Àjọ mánéjà ò nídìí ẹ̀. Ò nídìí ẹ̀ o, yẹn sọ tọrọ fún ẹ. Gbogbo ọkùnrin tó wà ń tán sí wèrè ló kún gbòòrò. Oyè tó bá ṣàtìrọra grab ọ̀rẹ́ sára máa mánéjà. Àbẹ́ kí ló nílé jàre? Kí ló ń ṣẹlẹ̀? Ṣé kò tó fẹ́ sọ nìyẹn? Àbí kí ló fẹ́ kí n sọ? Abẹ́ẹ̀gì gbẹ́nẹ̀ sí jáde ọ̀rẹ́. Gbẹ́nẹ̀ sí 250 rẹ̀ ní ti abẹ́ẹ̀gì gbọ́ tí wá pa. Kí ló ṣe báyìí? Ọkọ mi súnkọ mi, àbúrò ẹ̀yẹ lórí mi báyìí. Súnkọ mi ló ṣe báyìí ìlú ẹ̀. Súnkọ mi ẹlẹ́lẹ́ mi mọ́tò. Kò sọmọ yìí. Kí ló ṣe wà tiẹ̀? Ṣé ní súnkọ mi lọ́gbọ́n mo fẹ́ yàwó eléle? Mo ní súnkọ mi, ọkọ mi jọ máa yàwó eléle. Ó wà responsible lọ tó máa yàwó eléle, ó máa sálọ èmi náà máa hold responsible. Àti kí ni mo ta ìbọn mo ti fẹ́ rú. Hello, Adéwálé. How are you? Báwo ni díà? Ṣé wà okay? Ó ṣẹlẹ̀ oníkọ́sọ́lá, ó ń sound bákan. Mo ń gbọ́ ẹ. Okay. Jẹ́ kí n ṣàlàyé. Lórí ọ̀rọ̀ introduction wa ni mo ní kí n sọ fún ẹ. Kaplan introduction wa. Mo mímọ̀ ẹ́. Adéwálé, ṣé yẹn ló kàn sí ìṣá? O rò pé yẹn ló kàn? Mo rí wípé tí èèyàn bá pẹ́ lórí mi, ó ṣeé ṣe kí èṣe kó báyàn bẹ̀. Adẹ̀tíjọ́ ń sọ́nà tó bí ọjọ́ méjì mẹ́ta kan. Mo wá wò wípé bóyá kémi àti ẹ̀ka kan ti ẹ̀jọ́ sọ so that màá lè jẹ́ káwọn parent mi mọ̀ pé ìgbà báyìí ni introduction yẹn máa bọ́ sí so that àwọn náà á lè máa prepare ara wọn sílẹ̀. Àmọ́ sùn àwọn parent yẹn náà wọ́n á lè máa prepare ara wọn sílẹ̀ nígbà tí èmi àti ẹ bá ti kọ́kọ́ jọ conclude lórí ẹ̀. So àti wá sọ́dọ̀ wọn yẹn kò ní jẹ́ problem. Ó yẹ kó try láti understand nǹkan tẹ́mi try láti explain fún ẹ. Gbogbo àti ìjọ ní nǹkan tó ń ṣe kínní náà marriage ò ń ṣe nǹkan tí wọ́n máa kó sí. Tó bá ṣe rush wọlé ló ṣe máa rush jáde o. Wọ́n fún ẹ ò tí settle down dáadáa, ò tí sí pé ọkùnrin balẹ̀ dáadáa. Èmi fúnra mi náà the same thing now. Ṣé kí n ṣe máa wọ́wọ́ ọkùnrin kan kí n tó leave? Tí mo bá sílé mi náà yẹ kí n mọ̀ pé nǹkan kan báyìí mo gbọ́dọ̀ máa ṣe náà. Jẹ́ ká ní sùúrù jọ, please, Adéwálé, jẹ́ ká ní sùúrù. Oyinkanṣọ́lá, kí ló mean? Kò yẹ kó sọ ilé ìjáde lẹ́nu náà, kí ló mean by pé bóyá tí mi ò tí ì ní kankan máa ṣe sùúrù. Irú sùúrù wo nìyẹn? Ọ̀gbẹ́ni má máa ṣe bẹ́ẹ̀ jàre, kí ni gbogbo eléyìí náà? Èmi ò like ẹ o, mi ò like ẹ náà. Ok, bóyá reason yẹn tó fi ń sá fún mi tó fi fẹ́ wá, kí ni gbogbo eléyìí náà? Wo ọ̀gbẹ́ni, ohun tẹ́mi fẹ́ ni mo sọ yẹn, má bá mi sọ, wọ́n máa tẹ̀jẹ̀ fún ẹ o, èmi ò fẹ́ owó rọ́bìṣì o, kí ni gbogbo nǹkan tó sọ yìí náà? Kó o lórí fóònù mi jáde, mo rò pé ó wà ókè ṣá. Interface yẹn tẹ́lẹ̀ tó ń fepo para, èmi ní kí n get out kó lórí fóònù ẹ̀, orí ẹ̀ ti bàjẹ́, idiot. Olóríire ló ń pè mí yìí o. Hello baby. Mo ti ń pè láti kankan waiting ló ń sọ. Ta ló ń bá sọ̀rọ̀? Mo rí kọ́ lẹ bó ṣe ń wọ̀n, a fi sùúrù. Ọkọ Déwálé yẹn ló máa ń dá mi láàmú lórí fóònù. Òun ló wà lórí kọ́. So
ó túmọ̀ sí pé ó ti bá. Oh, kí ló tún fẹ́ sọ? Ní ká wá ṣe introduction. No. Ó yẹ kó trust now. Mi gan sọ pé kò lè possible. Kí ni ó ṣe baby? Má dá idiot ẹ̀ ló ń darí ẹ̀ láàmú ni. Mo má dá lóhùn jàre. Overtaking is allowed. Ó ṣe ọkọ mi. Mo kàn ti máa ṣe. I'm gonna send you 200,000. 200,000. Ó máa wọnú àkáǹtì mi sìn. Kì í fi ṣe shopping. Báwo ló ṣe mọ̀ pé mò ń jáde? Oh my, ó ti spoil mi o. Ọlọ́run, ó ń spoil mi gan o. 200,000 just like that. Pé kí n tẹ̀ ṣá lọ fi ṣe shopping sínsìn. All right baby, ó ṣe gan ni. Ó ṣe wọ́n ló ní mí. Adéwálé kẹ̀. Adéwálé lọ́nà. Mo ti fàwí ẹ̀yà. Mo ti pieces ẹ̀. Ó dàdé. Okay, tí ma ti kọ́ mi tí mo ti lọ ra nǹkan, màá pè yá wá pick mi ńbẹ̀. Ó ṣe. I love you so much. All right, go take care. Olúwa o. Adéwálé, mo ti fàwí ẹ̀yà ti pẹ́. Idiot, interruption. Mo ti ṣe àbí mo ti ṣe? Ṣìṣe ń ṣe. Wọ́n ṣe gbé big fish. Ṣe ń ṣe. Bọ̀bọ̀ ìdá. Wá ń bí tí ẹ. Ọ̀gá mi dáadáa. Ìkàkọ̀ ní í ṣe. Driver nǹkan. Òun àti omi fìlè, wọ́n bẹ̀ wo wọ́n bẹ̀. Pé wọ́n fún mi. Ebe fèlè, ebe jẹ́fà. Fèrè. Wọ́n fara balẹ̀ o. Alárùkà. Ọ̀gá mi àwọn èèyàn. Olórí. Olúwa mi o. Jọ kí ló tó jẹ́ wípé ìwọ nìkan ló máa ń dúró láàrin ọkùnrin méje. Jẹ́jẹ́ mi ni mo lọ gbálẹ̀ òun ló wá bá mi. Wá bẹ̀rẹ̀ bí ti bá wo. Wá bá ẹ. Tó ń pa wájú olúwa. Láwọn supervise ọgbà ní o. Olúwa mi mo lọ gbálẹ̀ jẹ́jẹ́ mi ni òun ló wá bá mi o. Wọ́n bá ti fún ẹ lóyún ara ẹ máa balẹ̀. Ṣé o ti gbọ́? Because à ń sọ́ọ̀sì òun ti wọ́nàwọ́nà kiri. Mo ṣe wọ́nàwọ́nà. Kẹ̀ ṣá kó sì lọ́jà rẹ̀ kó sì dànù. Ọ̀gá ni ẹgẹ́ àtúnṣọ̀rẹ́ kó máa rà. Ọ̀gá ni ẹgẹ́ àtúnṣọ̀rẹ́. Ọ̀gá ṣe rí ilé tó dàbí ìyá àyìndé yìí tó ń tẹ̀lé mi fèlè káàkiri. Wọ́n mọ̀ ń jẹ́ ponú generation fà. Ti gbọ́, ó dàbọ̀. Báwo ṣe ń kó pẹ̀lú àwọn kìnìún wọ̀nyí? Ẹ jẹ́ kí n ra máa bá tèmi lọ. Mo ti jókòó tí yín látàárọ̀ nílé. Kò tiẹ̀ wù mí kò tiẹ̀ lọ náà. Ẹ máa gbọ́ bàbá mi. Eré tí mo bá yín ṣe ti tó, ẹ ṣáà jẹ́ kí n ra máa bá tèmi lọ. Ọmọkùnrin tó sọ ti bí ńkọ́, báwo lẹ ṣe sọ̀rọ̀ yín sí? Ẹ mọ̀ pé ti pé méjì báyìí. Èwo lẹ ń sọ nínú Tàkọ́kọ́. Tí mo kọ́kọ́ mú wá bá yín. Ẹ wo bá mi ra fọ̀rọ̀ yẹn sílẹ̀, yẹn ti lọ. Ẹ ra fi yẹn sílẹ̀ lọ́wọ́ yìí. Ẹ fi yẹn sílẹ̀, kò sọ̀rọ̀ lórí yẹn sìn. Kò sọ̀rọ̀ lórí ẹ̀. Bá mi kò sọ̀rọ̀ lórí ẹ̀ o. Ṣé o mọ̀ pé Déwálé? Ṣé o mọ̀ pé ó yí díẹ̀? Ṣé o mọ̀ pé ó yí díẹ̀? Bá mi, mo mọ̀ pé ó yí kí n tó mú wá bá yín. Èmi gan mọ̀ pé ó yí bóbó. Ẹ wo, ẹ jẹ́ kí n sọ kọ́kọ́ fún yín. Ẹ filẹ̀ o, èmi mo ní mo rí tí mo mú wá bá yín, èmi mo dẹ̀ tún sọ pé mi ò ní ìdí ẹ̀ mọ́. Ṣé lẹ́yìn tí mo ṣẹ̀ rí ń sìn? Ẹja ńlá tí mo ṣẹ̀ gbé ń sìn. Ẹja ńlá. Big fish tí mo ṣẹ̀ gbé dání ń sìn bá mi. Ẹ gbàgbé bó ṣe ṣẹlẹ̀, ó pọ̀ o. Kò pọ̀ ó pọ̀ dànù. Ọdún married man ni. Ó ti níyàwó méjì. Ìyàwó méjì tí wọ́n lẹ̀ wọ́n ìyàwó méjèèjì ò dẹ̀ bímọ. Wọ́n wò pé ìgbà tó mí tèmi bí mi àti ẹ bẹ̀rẹ̀ sí ń wọlé jáde. Ó pa ọmọ ló pọ̀ lára mi tó yìí. Ó wo súrà mi ó rí pé ọmọ pọ̀ gan-an lára mi. Òun ló fi rò pé kóun fẹ́ mi kóun fi mí ṣe third wife. Pé orí ọmọ ló máa ń pọ̀ ọmọ wáyé. Ní ìsìn tó bá fẹ́ mi sínú lẹ́yìn tó bẹ̀rẹ̀ sí ń bímọ fún tí mò ń yin sílẹ̀. Àwọn ìyàwó lè tiẹ̀ náà lè bímọ. Kò yé yín. Oyin kan Sọlá. Ó léèyàn ti fẹ́ ìyàwó kìíní, ó ti fẹ́ kejì. Ìwọ wá fẹ́ jì kẹta. Bá mi, ẹ wò ó láyé ìsìn tá a wà èèyàn ń ṣe kẹrin ṣe karùn-ún, èèyàn ń ṣe nọ́mbà 10, obìnrin ń ṣe nọ́mbà 20, ó depend ẹ gbàgbé òṣì. Lọ́wọ́ yìí, nọ́mbà 40 gan-an. Bá mi, ẹ gbàgbé ẹ o. Ẹ wo ẹni tí
mò ń sọ yìí tẹ bá rí nǹkan tó fẹ́ ṣe fún mi tó ti plan lẹ̀ fún mi ilé ẹ̀kọ́ tó wà ní Jare tẹ bá rí lẹ́yìn ó máa dín ó ti bá ti lóyún tán báyìí bẹ́ẹ̀ ló máa fún mi ó náà máa fún mi gbogbo lẹ́yìn ni orúkọ mi ló máa kọ sí pé yes mo ti fún ẹ nílé yẹn. ọ ti fẹ́. abẹ́yìn ò fẹ́ jẹun ọmọ ní mi. mo fẹ́ jẹ́ máa jẹ́ màá tún mú mi sí. bá ṣe ń gbé fún mi kẹ́mi náà máa fún yín kẹ́ máa jẹ́. oyin ìwọ ló tọ̀yọ́dé ló mọ tó ń ṣe lọ́yọ̀ọ́. ṣe rí wèrè yẹn ẹ ra fílẹ̀ o ẹ fi yẹn lẹ̀ o tẹ ó kéré gan-an bá mi ọ̀rọ̀ ẹ kéré tó bá ti wá bá yín ẹ sọ pé tí ń bá mi sọ̀rọ̀ ẹ ń bá mi sọ̀rọ̀ àti sọ tẹ́lẹ̀ àtẹ̀ bá ti wá ríra one on one àwọn máa yanjú ọ̀rọ̀ wa. kò sí wàhálà. bá mi dáńgbó pọ̀ oyin kọ́sọ́lá mi bá mi ó pọ̀ dànù ó pọ̀ tó bá rí mọ́tò tó fẹ́ gbé sí mi ìdè ìsìn bá mi tí bá déwájú lẹ́yìn tí má park ọ̀rẹ́ àdúgbò máa fọ́ wọn rún. màá ṣílẹ̀kùn máa jókòó sẹ́yìn. ẹ̀wọ̀n máa ṣe é sí lẹ́yìn lórí gan-an bá mi jẹ́ kí n máa lọ ṣe ti gbọ́ ẹ take care ọ̀rẹ́ bá mi. ìyẹn wèrè ọ̀rọ̀ obìnrin bó ṣe máa ń rí nìyẹn ìyẹn ti di wèrè Oyin kan Sola. Ó ní agbára gan ni o. Mo máa ń sọ bẹ́ẹ̀ fún yín. Sórí àbúrò gẹ́gẹ́ bí àlàyé tí mò ń ṣe fún ọ. Ó ń ṣàkíyèsí pé ó dá ń pé Oyin kan Sola ó ti change lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Mi ò wá really understand nǹkan tó ń ṣe lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Ṣùgbọ́n àkíyèsí tèmi ṣe kò tí ì yé mi dáadáa ṣùgbọ́n mò ń wò pé ṣé kìí ṣe wípé Oyin kan Sola ti rí ẹlòmíì bóyá tó ń bìlífù wípé ó wà òkè jù mí lọ ló jẹ́ kó máa hùwà tó kù yẹn mi ò understand but mo mọ̀ wípé ìwọ àti ẹ̀ dìjọ close ìjọ máa ń sọ̀rọ̀ bí mo ṣe ní kí n sọ lójú ẹ̀ bóyá ẹ ti dìjọ sọ̀rọ̀ ní tẹ́lẹ̀ ni àbí orí kankan tó kàn lè jẹ́ kí n mọ̀ pẹ̀lú àkíyèsí tèmi ń ṣe yẹn. Ẹ mọ̀ kí n máa ń bá yín sọ̀rọ̀ ìtẹ́lẹ̀ torí ìfẹ́ tó ti wọ̀ yín lójú ló jẹ́ kẹ́ máa gbọ́rọ̀ mi. Ó dàbẹ̀ ní pé o ti understand nǹkan tó ń sọ dáadáa báyìí èmi náà dẹ̀ ti rí i pé ìfẹ́ tí ó ń bò mí lójú yẹn ó dáa ní kó ti ń kápò ó ti ń ka òun ló jẹ́ kí n lè máa rí n tó ń ṣẹlẹ̀ báyìí nísìn but àbúrò jọ ọ̀rọ̀ tá à ń sọ yìí tó bá jẹ́ pé bó ṣe rí gangan náà nìyẹn kí ló rò pé a máa ṣe sí náà. a máa dọ́gbọ́n sí ni bẹ́ẹ̀ ni sá irú ọgbọ́n wo la fi sì jẹ́ sọ fún mi. ṣómi ni àbúrò náà wọ́n ta lè lù dáadáa. ọgbọ́n tó sọ ni ọkùnrin jóni là máa bẹ a máa lè lọ báyìí báyìí. à ní ṣe lọ́wọ́lọ́wọ́ a máa dá ọgbọ́n tá a máa dá yẹn ó gbọ́gbọ́n. ọ̀rẹ́ ká má parọ́ ṣọ́ọ̀bù yẹn máa mo débẹ̀ báyìí tó sọ àjẹ gbọ́n mi ọ̀bọ̀n yẹn try. kí ló ń sọ ẹ̀ èmi tí mo sọ fún ẹ pé big fish tó fẹ́ san owó mi pa kékeré ló ń wò yẹn o ó náà ṣe máa dára fún mi tí màá fọ́ mo fọ́ o wọ́n lọ ṣàánú èmi náà kémi náà tẹ̀rí big fish ọ̀rẹ́ mi kó gbé mi náà débẹ̀. wọ́n lè pọ̀ gbogbo big fish ọwọ́ ẹ̀. ṣé wọ́n dẹ̀ bí ro gáì yẹn o rí ṣọ́ọ̀bù yẹn. Ọlọ́run ló pèsè ẹ̀fẹ́ mi sórí lálẹ́ mi máa gbé wọ club. ọmọ club tí mo fẹ́ jẹ́ pé náà wà available. club aláyé bàbá lọ ṣe kí ni. àwọn ọ̀hún aláyé kan náà tó wọ ọbẹ̀ ṣé ọ̀pọ̀ kùnrin kan ló fẹ́ gbé wa lọ àwọn aláfẹ́ lọ náà wá sí club. wọn ò ní dúró wò tán gbàgbé ọmọ tí wọ́n ti ó ṣe ọ̀rẹ́ mi ó ṣe Ọlọ́run òbójú mi jẹ́ gẹ́gẹ́. Hello Túndé hello mo ti wà ní street yẹn lẹ́gbẹ̀ẹ́ fẹ́ǹsì yẹn mo ti ń wọ ọkọ̀ fílẹ̀ bíi yẹn mo ti ń wò lọ́ọ̀kan jọ̀ọ́ má pẹ́ dá mi lóhùn má pẹ́ ó ṣe má pẹ́ o. Adéwálé. ṣáìwá ókè ṣá ṣára yín yá ṣá ṣé kìí ṣe pé kankan dà yín lọ́pọ̀lọ́ rú. Adéwálé. ókè ó yà yín lẹ́nu ẹ̀yin ń pe Adéwálé ṣó yẹ lẹ́nu tí kẹ́yìn máa pe Adéwálé ooo ókè ẹ̀ ń wòra yín ẹ̀ tí ì wòra yín ẹ̀ rí tí màá ṣe fún yín nísìn màá jẹ́wọ́ ara mi fún yín ókè ẹ ti believe pé mi ò lówó lọ́wọ́ lẹ́ṣẹ̀ wò wípé ẹ lè fún ọmọ yín lẹ́ni tó lówó jù mí lọ àbí ókè ẹ ti rò mí pin mọ tẹ́mi náà lè dá lọ́jọ́ ọ̀la náà ókè ẹ ti rí olówó àbí tẹ́ lè fún ọmọ yín tó lè fẹ́ ọmọ yín tó máa fún ẹ̀yin náà lówó àbí kan tó ń ṣe yín kọ́ nìyẹn ṣé ní gbogbo ẹni tẹ́yìn bá believe pé ó ní owó láyé yìí ẹ má rò pé òun ọmọ o ẹlòmíì ó ṣoògùn owó ni irú ẹni tẹ́yìn fún lọ́mọ tẹ́ rò pé lówó lọ́wọ́ ẹ ògùn owó ló ṣe o lè ló ń jà o
kò sára tí kì í dá kó tó di pé olówó tó níyẹn o ẹ̀yin dẹ̀ tí wàá rí gẹ́gẹ́ bí olówó lẹ ṣe bìlíf pé ẹ fẹ́ fún lọ́mọ yín kó fẹ́ ẹ wo ẹ bá kí n tàn yín jẹ kò sára tí kí lè mí bàyá Adéwálé kí ló ṣẹlẹ̀. ẹ má tẹ̀sán yín lórí bàbá yìí bàbá ọ̀bàyẹ jẹ́ inú olè olójú kòkòrò àgbáyà nǹkan tẹ́lẹ̀ jẹ́ òjẹ́ kẹgbọ́ ẹ má ṣe bá ọmọ ẹ má lé ọmọ ọmọ tó ń sọ náà ẹ jẹ́ kí n bójú bàbá yìí jẹ́. ẹ wo ẹ jẹ́ kí n sọ fún yín ṣé rí bẹ́ẹ̀ ṣe wà yìí kò sí àrà tí mi ní dá fún yín tán ṣe ti gbọ́ because èmi ò mọ̀rú àgbàlagbà tí yẹ́yìn àgbàlagbà tó yẹ kẹ́ máa tòlú tó yẹ kẹ́ máa tolé tó yẹ kẹ́ mọ̀ dé láti ṣe irú ẹ̀ níṣẹ́ yẹn ẹ máa ṣòṣì nítorí owó tí wọ́n ń fún yín àbí àwọn òrówó fún yín lẹ ṣe ń ṣe rẹ́ dáadáa àgbàlagbà ojú gba yín bẹ́ẹ̀ ṣe wà yìí ẹ mọ̀kọ ọmọ ẹ tún máa lé ọmọ ẹ máa ṣe sọ́tún ẹ tún máa ṣe sósì ṣàgbà tó tolé lẹ́yìn ṣàgbàlagbà lẹ́yìn yẹn ẹ wò ẹ jẹ́ kí n sọ fact kan fún yín ṣé ní tí màá fi ojú ọmọ yín rí tí màá fi ojú tiyín fúnra ara yín rí ara yín á kọ ẹ̀rù á bà yín àyà yín á já ẹ wò pé ṣé èṣì ilé ayé wa báyìí ọlọ́run tí ẹ bá ń ṣe o ojú ọ̀nà láti pàdé yín ilé láti bọ̀ o a ò bá yín lé la ṣe rò pé ká tírèsì yín wá tàfi bá yín lójú ọ̀nà tó bá jẹ́ ilé ni ẹ bá ṣe ẹlẹ́yà ju ilé tẹ́ ń ṣe yìí lọ torí kò sẹ́ni tó rí yín gbogbo àwọn ẹbí yín ládùúgbò ni wọ́n bá rí pé ẹ ṣe ẹsẹ̀ rẹ̀ ṣe ẹlẹ́yà ẹ̀yin ní nǹkan tẹ́ fẹ́ sọ lẹ́nu ẹ̀yin ẹ ríran wò. ẹ̀gbọ́n mi ẹ jẹ́ ìbojú bàbá yìí jẹ́ bàbá òṣì ni bàbá yìí. ẹ wò má ṣe bẹ́ẹ̀ ṣé bó rí bó ṣe rí tó bá ní kó lọ gbá wọn bó ṣe wà yẹn wọ́n lè lọ kú sí wa lọ́rùn bẹ́ẹ̀ ni ẹ̀mí rí mo rò pé ìwà òkè mo rò pé ó ń dá ìlàmù wọ́n já lọ ti wá jàre ẹ̀rí ọ̀hún ẹ̀yìn ẹ̀ gbà já lọ jàre bàbá òṣì ọ̀hún bàbá rádaràda. ojú yìí máa rí ojú yìí á bọ́. ẹ ló tún dé sọ́mọ̀ pé lẹ́dẹ̀ẹ́dẹ́ tí mo rí bí ìwọ lọ fojú mi rí ká ló ti jáde ní ìtẹ́m sí mi ní ìnírí gbogbo nǹkan tí mo rí tó bá ṣe kí aago bá láàrin ìṣẹ́jú kan wọ́n ń lọ nìyẹn irú rọ́bìṣì wo nìyẹn o kò dá dúró síbi ìlátẹ̀ nǹkan irú ìranu wo nìyẹn tó bá yẹ wá. ojú mi dáadáa o kí ló rí láàrin Emefiele tí ò sí láàrin mi Nàìjíríà. kí n tú ni àti pẹpẹ rẹ mú ẹ. kí n tú ọ lójú o wò mí dáadáa wo Nàìjíríà dáadáa ọkùnrin lọ ń wè ọkùnrin tó sango o wá fi wé mi sílẹ̀ lẹ̀ o wá lọ mú Emefiele. abẹ̀bẹ̀ ni á sábẹ̀bẹ̀ ni ẹ kí n tú ni mo rí lára ẹ kí n tú ni mo rí lára àwọn tó òun kan ré ó wọ̀n lẹ tìwọ náà àbí. ṣé èmi rẹ ta ló wà bẹ́ẹ̀ ta ni mọ̀lá ní sùúrù wà lẹ̀ pọ̀ pọ̀ bá ti fún mi o. bàbá. kọ́ọ̀lọ́ oṣù kọ́ọ̀lọ́ o fẹ́ kú ni. orí ẹ bọ́ sí ilé ẹ bọ́ sí kọ ẹ bọ́ sójú kọ ẹ papọ̀ ẹ papọ̀ sójú kọ. ẹ yà sà ẹ wọ ọ́kè. ẹ̀wọ̀n lẹ ṣeun. mo ti tọ́lọ̀ bàbá. ẹ sà ẹ dákun ìgbà tẹ́ ẹ fẹ́ wá sílé ọ̀rẹ́ yín wá dákẹ́ mo mọ̀ tajà. ta ni táwọn mọ̀ tajú ò ń síwí ni. ògúnláka yín rè. kí ló ń kò ní ṣe dáa fún ẹ ó ya wèrè ni orí ẹyin ṣá tálọ́mọ̀ta wọ ẹyin kọ́ ni mo bá wá síbí ọ̀gá ẹ̀ tó kú rẹ̀ ní chief bolówà. lánàá sọ̀rọ̀ kí ló ń ṣe. bàbá ṣé ẹ̀yin náà kò wọ́n kẹ́ tó mọ̀ bọ́ ń bí. ayé ò ní dáa ó ya wèrè ni èmi ló ń bá sọ yẹn ohun tí mo béèrè lọ́wọ́ ẹni kó dá mi lóhùn mo ní ọ̀gá ẹ̀ tó kú rẹ̀ ní chief bolówà. ẹ má bínú sá. ìgbà yóò yẹ kẹ́yìn náà kó wọ́n kẹ́ tó wá bí nìyẹn. o ti mad wèrè wà lórí ẹ ok fine kò sí nílé àbí ọ̀gá ẹ̀ ò sí nílé oh my god ó dùn mí wípé mi ò bá òní nìbá jáde láyé bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ wá bí mi ò ṣe wá bá ń lé yẹn jẹ́ kí n fi ohun ránṣẹ́ lẹ̀ dé tó bá ti dé kó dẹ̀ jíṣẹ́ fún. ṣé o ń gbọ́ àbó dáhùn. ó yé mi ó yé mi. sọ fún ọ̀gá ẹ̀ ní ìyàwó tó kó sílé ó ti tó o mi ò dẹ̀ bá dù kankan nínú wọn ìkànṣe tó jẹ́ ìyàwó tèmi Oyinkanṣọ́lá tó tún bìlífù wípé òun tún fẹ́ fẹ́ mọ́ ìyàwó tó wà lé òun kò sí kan tó jọ o tí kò bá ti yọ̀ǹda Oyinkanṣọ́lá fún mi máa pa gbogbo ìdílé ẹ̀ máa pa àwọn ẹbí ẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ń bá ṣiṣẹ́ máa pa yín dànù bẹ́ẹ̀ ni mo sọ o ti gbọ́ tí mo sọ fún ẹ. àgbọ́yé make sure wípé o jíṣẹ́ fún. máa jíṣẹ́. àbí kí n kàn tí ẹ fi kán parọ́ kò dé. àbọ̀ mi ẹyẹ kí n bá iye lè jẹ owó yẹn ń wò kí ló ń ṣe tó ń wò. filẹ̀ má wọrí òní kọ́ lọ́jọ́ ìyá yín mò ń padà bọ̀ filẹ̀. bá ìyá ẹ ti bá mú ẹ. ẹ ṣe sà. olóṣì àṣé ò tiẹ̀ le gbogbo ṣe ń gbọ̀n olóṣì àfikún máa wẹ́ni tó máa rún. sọ́wọ́n ni wọ́n sọ gbogbo ẹnu sọ́wọ́n lọ sọ yìí
kí ló wá fẹ́ ṣe sí gbogbo wèrè tó wà nílẹ̀ yìí sí kí ló fẹ́ ṣe. ẹnu wo mo fẹ́ fi sọ ṣé tó yẹ kán gbọ́ lẹ́nu tèmi pé yàrá sí ti kú ẹnu wo mo fẹ́ fi sọ. ẹnu tó o fi sọ pé o fẹ́ rún mi yẹn náà ni kò lọ fi sọ fọ́gà olóṣì. ọ nílà káyọ̀ ọpọlọ rẹ dọ̀bálẹ̀ o. yá mi ń tiẹ̀. iná wọlé o iná wọlé tiẹ̀ wá ná wá wọ́n ń pè ọ́ ń bẹ̀ o wọ́n ní kó wá pọn mi síke wọ́n ní wá pọn mi síke má lọ má lọ. olóṣì ó ṣe yíra dáradára ó yíra dáradára bí ọbẹ̀ ọlọ́kà àmọ́ ká mọ́ parọ́ ọ̀gá wa náà já rere gan o ládùúgbò àwọn sídíòkè jádùbúlẹ̀ tó kó sínú ìyẹ̀wù ọ̀gá tó wá ranjú mọ́ ìyàwó níyàwó àmọ́ àwọn eléyìí gan torí àwọn eléyìí náà bá pé torí wọ́n bá pé tán ní làákàyè tí àsìkò tí ò sọ gàlélé ẹ̀kan wa ẹ̀yin náà lọ tọpá mọ́sẹ́ ẹ tọpá mọ́sẹ́ ẹ tọpá mọ́sẹ́ ẹ lọ lọ ẹ bá lọ́ọ́ lọ ẹ̀sìn tó wù yìí. ìyá àbùkọ́lá èmi mo pè ọ́ kò sí nǹkan méjì tí mo torí ẹ̀ pè torí ọ̀rọ̀ yìí kan sọ́lá ọkọ ẹ̀ tó fi ilẹ̀ tó lòun fi ilẹ̀ lọ́wọ́lọ́wọ́ adéwálé kò sára tí ò dáńgbà tó débí ó bú mi ó yọ atare méje ń di mi lílù ló kù kó lù mí bẹ́ẹ̀ ni ó mọ ṣe ránṣẹ́ pé ẹ o kó bá sọ̀rọ̀. ẹ wò ẹ filẹ̀ o ẹ fi sílẹ̀ o òun lórí tó lòun fẹ́ tó bá dẹ̀ tí lòun ò fẹ́ mọ́ kò sí nǹkan tẹ́ lè ṣe sí ẹ fi oyin Kọ́sọ́lá sílẹ̀ adìyẹ tá àṣàgbọ́mọ ẹni tó ṣe girigiri ó kàn ṣe girigiri lásán ni o òun ló rọ̀hún òun ló dẹ̀ tí lòun ò ṣe mọ́ ẹ fi wọ́n sílẹ̀ o ẹ fi wọ́n sílẹ̀. ẹ ṣe máa ń mi mo gbádùn ọ̀rọ̀ tẹ́ bá mi sọ ẹ mọ̀ pé iná lẹ kù bí gẹ́gẹ́ bí ìyá fún mi ẹ wẹ́ má dá bàbá mi lóhùn o tí gbogbo tí bàbá mi kà kalẹ̀ ń sìn kò yé mi èmi ni mo mọ ọmọkùnrin yìí wá fún yín ní pé mo fẹ́ fẹ́ èmi ẹ̀ẹ́dẹ̀ mọ reason tí mo ṣe sọ pé mi ò fẹ́ mọ́ mo ti lẹ́lò mi tó fẹ́ tọ́jú mi tó fẹ́ fi gbogbo nǹkan kẹ́ mi náà ẹ bá mi bèèrè lọ́ọ̀ bá mi pé ṣé mi sọ fún wọn pé ṣé wọ́n fẹ́ jẹun ọmọ láyé wọn ni. mo ti ní kọ́ máa sọ bẹ́ẹ̀ mọ́ mo ní mo fẹ́ jẹun ọmọ mo máa mọ bí sí. kò sẹ́ni tí òun kò jẹun ọmọ. ṣé o ṣé tí n bá wá sọ́dọ̀ yìí náà tí ní ẹgbà o ẹ̀kí débi lọ́tún ẹgbà o kí mú àgbà yín kó máa ṣẹ̀tọ́ ẹ bá ń bèèrè lọ́wọ́ wọn pé kí la Adéwálé ti mú wá fún ọ rí. gbàánù wọn lè ti máa gbowó ẹ̀yìn o tí wọ́n mọ̀. mi ò gbowó mi ò gbowó lọ́wọ́ ẹ o. kí wàá nìyàlẹ́. kò móbì wá bí o kò mórógbó wá o. ṣùgbọ́n mi sọ́mọ bá ti sọ pé òun lọ lèmi ń tẹ̀lé. ó ti tó. ẹ wo òun ló rọrùn òun ló dẹ̀ ló tún lóun ò ṣe mọ́ ẹ fi sílẹ̀ ẹ jọbẹ tó rẹ. mo ti gbọ́. tó bá ti wá bá yín ẹ kó yẹ pé mi àti ẹ lọ lọ́rọ̀. kò sí wàhálà kò sí wàhálà. ẹ wò màmí account number yẹn mọ̀ pé mo lè. yes. màá tún ṣe bí mo ṣe ń ṣe. ṣe jàre ọkọ. ọlá ènìyàn náà ni o. ọlá ṣe ilé rẹ àti ìyá. ó lọ mọ lédi àǹtí mi mọ dáadáa kódà síìtì tó wà gbogbo yìí síìtì kẹta síbi tá à ń gbé ìlú lọ. ó dé ṣú ọ. àǹtí mi mú mọ tó wà pẹ́ nǹkan jù gan máa ní kí mú yín lọ síbẹ̀ ni kí mú yín lọ síbi tó ń gbé. àlọ́ má jẹ́ ká ṣe nílé mi ṣé kí ó níbì kan tí mo gbọ́dọ̀ dé tí má ti drop off fẹ́rẹ̀ mi a máa dá ọjọ́ mi bó ilé ètò tẹ̀ ló mọ̀ dáadáa tó dẹ̀ tún mọ ibi tó ń gbé yìí èyí tó kù kékeré ni ẹni tó ládùn ju èyí tí wọ́n ń kò lè lè lò. ó máa tẹ̀sí ní àǹtí mi ó máa tẹ̀sí ní ilé tí mò ń sọ fún yẹn nìyí o. oṣù bẹ́ẹ̀ ni. ọkọ mi in fact mo ti rí gbogbo ilé pátápátá mo ti wọ bedroom mo ti wọ kitchen mo ti wọ everything it's okay ilé ìwọ okay náà ó dé sọ pé ó ti parí iṣẹ́ ilé yìí ó ti parí iṣẹ́ ilé kò sí kankan tẹ́ ẹ̀ ti parí nínú ilé yàtọ̀ sí ìta tó ní the touches díẹ̀díẹ̀ ó tàn in fact ọkọ mi lówó orí mi thank you. I'm happy you love this place. Ìgbà tí mo fi béèrè pé irú colour wo lo like nìkan I didn't know what I was doing but then you know don't like it. mo like it. Bàbá yẹn ọkọ tí mo fẹ́ sọ má fi ṣe bínú. No. Ṣé ò ní bínú? Mi lè bínú. Mo kàn fẹ́ confirmation pé kò ní dá kí wọ́n máa
bẹ̀lẹ̀ jàyàn àbí kéèyàn máa ro kò sí ìjẹ́bi ẹlòmíì bẹ́ẹ̀ ni pé èèyàn ṣe àṣedànù ni. Ó kàn ṣe fẹ́ mọ̀ wípé jọ this baby in you ṣe títẹ̀lé mi. I'm sorry. Olóòní bínú. Why now? Why? Oh, trust me. I trust you. Ọmọ pé most firstborn most everywhere àwọn firstborn wọn sábà jẹ́. No. Àwọn onírúurú ẹ̀ lórúkọ Jésù. Ọkọ mi, this baby is your baby. Really? Of course. Mi lè purọ́ fún ẹ mọ ẹni, ìwọ ló ní àtọ̀ ẹni, ìwọ ló rọ́ síbẹ̀, ìwọ ló tún sí púpúpúpú. I'm happy to hear that. To celebrate this house, wow. O máa tọ́ pẹ̀lẹ́. Ká lọ tọ́ pẹ̀lẹ́. Wàá tún lọ tún sí. Kọ́kọ́ dáná fún mi, mo fẹ́ kọ́ jẹun náà. Kí ló fẹ́ jẹ ṣé kí n bẹ gúnyán? Má gúnyán, ó ṣe máa gúnyán. Jẹ gúnyán fún wa. Má sọ bẹ́ẹ̀. Ọmọ Èkìtì ni mí, mo gúnyán fún ọmọ tó bẹ fi ọ̀fọ̀ wọ̀wọ̀wọ̀. Ṣé ọmọ owó ẹ̀fọ́ yẹn? Má gúnyán, oró sẹ́mu fún mi. Má kú bá mi, nǹkan tí yàn ti ń lé kiri láti jẹ́ ọ̀fẹ́. Ọ̀rẹ́ mi rèé. Má gúnyán wọ̀pọ̀. Mo ti gbọ́. Àbí kí wọ́n bá ẹrù sẹ́mu yẹn. Don't worry. Màá ṣe fúnra mi, kí ló ṣe mí? Akọ̀ọ́lẹ́ àdè. Dádì, gẹ́gẹ́ bí mo ṣe ń ṣàlàyé fún yín látàárọ̀, lóòótọ́ ó yẹ ká wá bá yín nílé ni. Àmọ́ ṣe rí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí, mo fẹ́ kó jẹ́ pé ọlá fúnra ra ẹ̀ ó máa wà ń lé nígbà tí mo bá fẹ́ bá yín sọ. Tí n bá dẹ̀ ní pé ká pè wá sọ́dọ̀ yín kò ní dá wa lóhùn. But unfortunately kó tó di pé ẹ̀yin náà dé ó ti jáde, a lè ní kó má jáde. Ju gbogbo ẹ̀ lọ, màá sì ṣàlàyé nǹkan tí mo torí ẹ̀ ní afẹ́rí yín, màá sì ṣàlàyé ẹ̀ fún yín. Dádì, ọlá ti ń gbé àwọn ìgbésẹ̀ kan lẹ́nu ọjọ́ mẹ́ta yìí o tí ò dẹ̀ dùn mọ́ àwa méjèèjì nínú. Ọlá ti fẹ́ fẹ́ ìyàwó kẹta. Ìyàwó kèlò? Ìyàwó kẹta, dádì. Ìyẹn ọmọ tèmi. Bẹ́ẹ̀ni o. Irọ́ ni. Irọ́ ni. Ẹ wò, kò tí ẹ ń ṣe pé ó fẹ́ fẹ́, ó ti tara bọ́ already. Bẹ́ẹ̀ni, èmi ò dẹ̀ mọ nǹkan tó fẹ́, mi mọ nǹkan tó tún fẹ́, mi mọ nǹkan tó ń wá. Ó fẹ́ ìyàwó kejì lé mi ò bá ẹ fà á, torí pé mi náà nígbàgbọ́ pé lóòótọ́ orí ọmọ ló ń pọmọ wáyé. Àmọ́ ń sìn tó wá ló fẹ́fẹ́ kẹta, ṣé ká wá sọ pé Ọlọ́run ò mọṣẹ́ ẹ̀ níṣẹ́ mọ́ ni àbí bóyá kò mọ bó ṣe fẹ́ tó nǹkan ẹ̀. Ọmọ tèmi fẹ́ ìyàwó kẹta, mi ò gbàgbọ́ láíláíláíláí. Ẹni kò jẹ́jẹ́ bẹ́ẹ̀ ṣé èyí tó ti ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí tó ti ṣe ń sìn tó sọ fún fẹ́fẹ́ ìyàwó kẹta mi nígbà o mi ò ní gbà. Kí ló dé? Èmi sọ fún mi kò lè dá lásà. Sọ̀rọ̀ mi yé báyìí. Kò lè dá lásà. Kò tó báwọn láti dá lásà. Èmi mọ ọmọ tí mo bí. Kọ́lé sí o. Dádì, ó ti ń ṣe. Ẹ sì fojú yín ẹ mọ̀. Dádì, èmi mọ̀. Tó rẹ̀ ni mo ṣe jẹ́ pé mo ní kí n tètè fi tó yín létí. Torí kò ní dáa. Ó jẹ́ pé àwọn ìwà tí ẹ rí lọ́wọ́ wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó wá máa di pé ọlá máa wá máa sún wa kò gírí débi tá máa wù ú. Kò dùn mẹ́mi nínú o. Ọ̀rọ̀ tí ẹ sọ mo gbọ́ o, n ò gbà. Sọ̀rọ̀ mi yé yín báyìí. Ṣùgbọ́n gbà ń bá rí i, a jọ sọ̀rọ̀. Ní tó bá dẹ̀ sọ, n sọ pé àwọn ìyàwó rẹ̀ méjèèjì ń kọ́, wọ́n sọ fún mi pé ó ti fẹ́ ìyàwó kẹta o, kí ni wọ́n fi ṣe. Dádì, ṣe fẹ́ gbọ́. Táwọn bá gbà, èmi ò gbà o, mi ò ní gbà torí kò ní mú wọ bíbá yìí. Ẹkùn ní kí n ṣe sùúrù ní. A ní kò lè rí bẹ́ẹ̀, tó bá ti bá rí bẹ́ẹ̀, ń bá sọ̀rọ̀, kò lè ṣe é. N ò tiẹ̀ ní dúró dègbà tí n bá ti délé ń sìn, n kọ fábùrò rẹ̀ kó bá mi pè é, mo fẹ́ rí kíákíá pàápàá ni. Sọ̀rọ̀ mi yé yín báyìí, ẹ fọkàn yín balẹ̀. Ṣé gbọ́ báyìí, ẹ fọkàn yín balẹ̀, kò sí wàhálà. Ìrora. Àǹtí mi ìrora. Easy. Ẹ pẹ̀lẹ́. Ẹ rọra bọ́ síbẹ̀ yẹn kẹ́ dúró náà. Ẹ jẹ́ kí n pè é. Gate man!
Kí lẹ́yìn náà wá ṣe látẹ̀kọ́ jẹ́ ìdájọ́ mú wọn. Ẹ̀pẹ̀lẹ́ ẹ̀pẹ̀lẹ́ àǹtí mi. Ẹ̀pẹ̀lẹ́ rárá gbé. Ẹ̀pẹ̀lẹ́ ẹ rọra. Máa pè wọ́n. Ẹ̀pẹ̀lẹ́ ẹja lọ. Ẹ̀pẹ̀lẹ́. Ẹ rọra ẹ bá mi rárá fọwọ́ mú wọn bẹ̀yẹn. Ẹ rárá mú fẹsẹ̀ yẹn. Ẹ̀pẹ̀lẹ́ mà. Àǹtí mi ẹ̀pẹ̀lẹ́ láyọ̀ la máa gbọ́. Ẹ̀pẹ̀lẹ́ kò ní ní lára. Díẹ̀ ẹ̀pẹ̀lẹ́. Kò lè yé yín. Ẹ̀pẹ̀lẹ́. Àǹtí mi ẹ̀pẹ̀lẹ́. Ẹ máa. Kò lè yé o. Ẹja lọ. Díẹ̀. Ẹ̀pẹ̀lẹ́. Wo ìsọkúsọ ló ń sọ jàre ọ̀gbẹ́ni gbogbo èmi ò láì gbogbo nǹkan tó ń sọ jàre kí ló yóò dẹ̀ ń pariwo kan nísìnyí. Ẹ ṣe sùúrù. Sùúrù wèrè wo ló ń pariwo sùúrù tó ń pariwo nulẹ̀ náà ní látẹ̀kọ́. Tẹ́ ẹ bá dẹ̀ ní sùúrù ẹ sọ nǹkan tẹ́ fẹ́ sọ mo fẹ́ gbọ́. Ok, o fẹ́ gbọ́ tí mo fẹ́ sọ ẹ̀yẹ́ ò lè náà sórí tí mò ń sọ fún ẹ ni wípé mo mọ̀ wípé ìwọ ló ń plan gbogbo àwọn ìrìn yẹn láti lẹ̀. Fine kò mí pé bóyá mo jù ẹ lọ ìyẹn ò ní nǹkan kan ṣe ìwọ ló jẹ́ kó yé mi gbogbo àwọn ìrìn tá a rìn yẹn náà ṣé bí wọ́n ló jẹ́ kí n mọ̀ wípé a láti lọ sí ọ̀dọ̀ bàbá Oyin Kọ́sọ́lá ebi àti ẹ̀rọ lájọ́ lọ náà ó dẹ̀ tún jẹ́ kí n mọ̀ pé ẹ̀gbọ́n ẹ jẹ́ ká dé ọ̀dọ̀ bọ̀bọ̀ tó kù rẹ̀ ní ṣífù yẹn gan ká lọ fọ ohun èṣù lẹ̀ àwọn olówó tó bá ti gbọ́ ohun èṣù bẹ́ẹ̀ yẹn gbogbo tó bá bìlífù pé àwọn fẹ́ sá fún yẹn wọ́n máa sá fún lẹ́sẹ̀kẹsẹ̀ wá fi ìyàwó yín sílẹ̀ á dẹ̀ tún rìnrìn àrí pé kò work èmi fi pé gbogbo nǹkan tó ń tra àti ṣe fún mi yẹn kákò tiẹ̀ mo bá ṣe máa re-strategize everything kí gbogbo ẹ̀ tún done ó dẹ̀ wá ń sọ fún mi wípé. ẹ̀gbọ́n mi kò tẹ̀ sí nǹkan kan tí mo fẹ́ sọ fún yín kẹ̀kẹ́ no plan ẹ̀gbọ́n mi ọmọ tá à ń fa wàhálà torí ẹ̀ yóò ti lóyún ẹ move on kẹ fọmọ yìí lẹ̀ kẹ jẹ́ kó lọ síbi tó wù ibi tó wù ló gbà lọ yẹn. kí n move on. bẹ́ẹ̀ ni sà. kí n filẹ̀. ẹ filẹ̀ ẹ jẹ́ kó lọ ń tiẹ̀. ibi tó fẹ́ gbà lọ ló ti gbà lọ yẹn. yes. àbúrò kí ló ṣẹlẹ̀ kí ni ń ṣiṣẹ́ dáadáa tẹ́lẹ̀ náà ọpọlọ yìí ń ṣiṣẹ́ so ìgbà kan ní ọpọlọ yẹn ń ṣiṣẹ́ omi ìpọ́pọ̀lọ yẹn ò padà ṣiṣẹ́ dáadáa. ẹ̀gbọ́n mi ọpọlọ mi yìí wà ń bẹ̀. oh nǹkan tó fẹ́ sọ nìyẹn àbí. bẹ́ẹ̀ ni sà. mo ti understand ẹ ìwọ má wọrí alátiṣe mi àmọ́ àti ṣe ọ̀rọ̀ rẹ pẹ̀lẹ́ ọlọ́pọlọ àtijọ́. ó dàbọ̀ sà. lọ́jàre kókó ṣe. àgùnbá yín sọ ẹ̀ ní gbọ́ ẹ̀yin lẹ mọ̀. Ayọ̀lá. Báwo ni gbogbo nǹkan? Ṣé gbogbo nǹkan lọ dáadáa? Bàbá ńkọ́ o? Ẹ wò a dúpẹ́ lọ́pọ̀lọpọ̀ lọ́wọ́ yín. Ẹ wí bẹ́ẹ̀, ó dẹ̀ rí bẹ́ẹ̀. Ó rí bẹ́ẹ̀. Ẹ wò àtèmi àtìyàwó mi. Àwa méjèèjì láti wá mú báyìí. Àti wọ àtìyàwó ẹ. Ṣùgbọ́n ó yẹ kí bàbá yín ti pè mí bàbá yín ò pè mí. Ẹ wò àti bàbá ọkọ mi àtọkọ mi pàápàá kò sí ètò tí mo fún nínú àwọn méjèèjì. Mo ní ẹ̀yin lẹ gbọ́dọ̀ kọ́kọ́ gbọ́ ìròyìn ayọ̀ látẹnu. Ẹ wò ṣé wàá rí ìgbésẹ̀ tó gbé ó wá mú mi rántí Ifá kan. Ifá kan ní tí a bá yin aláwo níṣẹ́ láláwo yin Ifá tífá tó wá yin Èdùmàrè lókè tó wá dé bá fún ẹ̀là ọmọ òyìgí lọ́jọ́ tó fẹ́ lọ dúpẹ́ oore lọ́wọ́ Olódùmarè ó wá ṣe kó tó lu ìrànwọ́ bá kó sí lẹ́nu ẹ̀là bá ní oyigi yígi lólú ọ̀run àtòbàjáyé ẹlẹ́dà ohun gbogbo àgbáyé ìbámọ̀ríkì rẹ o báwo ni ìbá ṣe dùn tó. Ifá ló sọ bẹ́ẹ̀ ìyẹn mo fi ń jẹ́ kí ẹ mọ̀ pé gbogbo nǹkan kí nǹkan tí a bá ṣe lóògùn gbogbo ọṣẹ tẹ́ ẹ bá wẹ̀ gbogbo owó tá a bá já tó bá ti rí bá a ṣe fẹ́ kó rí ta ló yẹ ká dúpẹ́ fún Olódùmarè ọba ló yẹ ká dúpẹ́ fún ìyẹn dífá fún wa pé gbogbo nǹkan tí a bá ń ṣe láyé ó lóògùn gbogbo nǹkan tó bá lò lólóògùn tó bá ti ṣiṣẹ́ Olódùmarè ọba ló fàṣẹ sí a máa dúpẹ́ eléyìí náà. Báwo ni ìlú náà sì máa dúpẹ́ tó kù ayọ̀ ọ̀la jókòó jókòó àmì méjì kú kí ni ìlú náà máa fi dúpẹ́ o tó máa fún
ọ̀dọ̀ rẹ mo wá o ọmọ ògbókò alàsà ọmọ aṣáṣọ bí ẹni sá ẹkẹ iwájú ẹ lọ́kọ̀ tí ń sowó ẹ̀yìnkùlé ọlọ́kọ̀ tí ń sólẹ̀kẹ̀ sọ́ọ̀rí ìyálé rẹ ló wá dọ̀ mí ó sì ní kí n sọ fún ọ wípé kó o mú ìyàwó rẹ kẹta òun kó o mú wọlé nítorí rẹ̀ ni mo ṣe ní kí n dọ́dọ̀ rẹ báyìí. Báwo lè ṣe máa ní kàn mú wálé? After all, ó yẹ kó yẹ yín náà. Wáyé tí mi ò ṣe ní fẹ́ kó wá síbí, sórí adé máa ń sùn ta ni. Mi fi hàn pé, òun náà máa bọ̀ náà àbí kárìn kakọ yíyẹ ṣàlóyè ni. Bẹ́ẹ̀ ni o nǹkan ní sí di méjì kó di mẹ́ta kí ni ó bàjẹ́ ṣé kò yẹ kó mú wálé ni. Dádì ṣe rí i pé ogun pé a fẹ́ múyọ̀ wálé ni àwọn yọ̀ wálé ẹ jẹ́ kó ṣe wà ń tàbí àbí kẹ́ báwo lè ṣe máa ní kí n múyọ̀ wálé káwá tó pé ẹnu it's unnecessary. Dádì ṣẹ́yìn náà ti ń rìn sìn torí kò ní gbọ́ kò ní gbà nǹkan tó jẹ́ kí n ké sí yín nìyẹn. wọ́n ti òun ò fàṣẹ sí o àfi kó o mú wálé. n tó mú ìyálé rẹ̀ tó sọ báwọn ìyàwó gan-an yóò ti mọ̀ ń parẹ́ àwọn méjèèjì yìí tí wọ́n bá ti ṣe báyìí papọ̀ kẹta bá ti wọlé kò sí wàhálà. Dádì mi ò mọ̀ nípa ẹ̀ rárá o. Mi ò mọ̀ nípa ẹ̀ rárá. Ìyálé mi, báwo lẹ ṣe máa ní kọ́ mu wọlé? After all, ó yẹ kó yé yín náà. We are okay. And Ọlọ́run. Ọ́. Kí ni gbogbo wẹ̀ okay Ọlọ́run? Dóò àjọmọ̀ èmi àti ẹ̀ ní pé ká ṣe sùúrù kó tó di pé bóyá mo break news yìí fún yín. Torí pé ibẹ̀ ṣe ń wèmí àti ẹ̀ yìí àti lóyún. What? Ẹjọ́ lóyún at the same time? Really? Ọlọ́run mà ṣe ń o. Ó mà ṣe. Olódùmarè ó mà ṣe orí mi ó mà ṣe o. Ibi tí a ní ká gbégi sí ikú tí wàá hù sí báyìí. Ẹlẹ́dàá mi ó ṣe o. Ọlọ́run ó ṣe o. Ìwọ rẹ̀ gbọ́ mi wá. No, ìwọ ṣẹ́wọ̀ ló kàn ni. Ṣẹ́wọ̀ ló kàn. Ẹjọ́ rẹ kọ́. Àlẹ́jọ́ rẹ kọ́. Ọ̀ ń gbé lọ fún ní tẹ́. Àlọ́ ń tẹ́ lóṣì. Ìwọ ń gbé lọ fún ní tẹ́. Ó rí i pé iná ilé lẹ́yìn ọkùnrin ó padà yá gbẹ̀yìn. Tó da tó yá yìí dé ni. Ara ló ń tẹ́ nǹkan rẹ̀ wọ̀lé náà. Ó ló ti bẹ̀rẹ̀ ayé ló parí sí ò lè rí rádáadáa. Ta ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Mò ń bọ̀ abáwọ̀. Ọ̀ jẹ́ sáré. Ọ̀ jẹ́ sáré àbí. Àbádáadáa. Ẹ ra sà. Ẹ sà. Ẹ dé dà. Ọ̀gá ń bẹ ní ilé. Wọ́n wà ní. Ẹ̀yà mi. Àwọn bàbá ológo tó bímọ ológo. Ẹ ní dààmú. Wá. Láàárín èmi àti ẹ, ṣé ìwọ ló yẹ kọ́ ọmọbìnrin òun gbà fún? Sori pé ò lọ́jọ́ ọ̀la. Èmi tó bá lọ́jọ́ ọ̀la ni àmọ́ kò blue black lórí bí cable television. Ẹ wo bí Ẹ̀mẹ́fẹ̀lẹ̀ wojú mi wò. Èmi up Nàìjíríà. Ọ̀hún pé Nàìjíríà ló dúró yìí. Nàìjíríà ni wọ́n sọ̀rọ̀ sí báyìí. Nàìjíríà. Lọ́sàn-án àbọ̀dá wo bí gbà Ẹ̀mẹ́fẹ̀lẹ̀. Torí n tó ṣe yìí níjó mọ̀ pé èmi ò gbẹ́ná pè ní ṣé bàbá. Tó bá wùn ẹ̀ tẹ̀lé wọn kó lọ tọrọ owó máa jẹ́ kó yẹ pé ẹrú ní ráǹkì bóyá dírẹ́fà ló ní ráǹkì jùlọ léyìí o bóyá ọ̀gẹ̀tì máa lásán ni fàámọ̀. Jọ ṣé mo kéré ni kó tó méjì ara ẹ lórí ìdúró ìwọ fi omi tó fi fọ mọ́tò ó fi gún èmi ní ẹnu. Màá tún dàdí ẹ lórí màá fọ ẹ wọ́n pè ẹ GM nú ẹ ń dùn gẹ́tì má. Mo ń bọ̀ àbọ̀ àgbòbí tó tàdí mẹ́yìn mo ń bọ̀. Ẹ ṣe ń gbọ́ inú mi dùn wọ́n ti ń sọ fún mi pé ilé aláyọ̀ níbí yìí ìgbà tí mo débí lèmi náà ṣe é gbà pé ilé aláyọ̀ ni. Inú mi dùn
ìwọ náà mo mọ̀ pé o níwà torí ọmọ kì í bá ìpèlè ìyá ẹ̀ kó ṣaṣọdá àwa tá a bí ẹ àwa náà ń ṣèyàn burúkú a dẹ̀ tọ́ ẹ dáadáa ṣùgbọ́n mi ò wá ní gbékàrè fún ẹ láì jẹ́ pé mo gbékàrè fún ìyálé ẹ mi ò lè pè ní ìyálé ẹ o àǹtí ẹ ni máa pè é ó mà ṣeun o ó mà ṣeun o wọ́n ti ń sọ̀rọ̀ fún mi mi ò gbà ṣùgbọ́n pẹ̀lú gbogbo ìwà tó ń wù yìí tẹ́ẹ̀dẹ̀jọ́ ń ṣe síra yín mo ti nígbàgbọ́ pé ìwọ náà wá láti léere wọ́n léèyàn tó bá ti rí oyún nù Fúlàní ó ti mọ̀ pé funfun ló máa bí pẹ̀lú ìwà tó ń wù yìí mo ti mọ̀ pé wá láti léere nǹkan tí mo fẹ́ sọ òpó àdúrà ni mo fẹ́ ṣe ó ní ọ̀gẹ̀dẹ̀ ìgbódò kó yàgàn ọmọ bẹ̀rẹ̀ nílé aládìí bó ṣe máa fi ọ̀tún gbọ́ ọmọ ọjọ́ náà ló tún máa fòsì gbé nínú ilé tí ẹ wà yìí ẹ máa rán ọmọ ń ṣẹ́ báyìí ni ó mà ṣeun o ọlọ́run wà pẹ̀lú ẹ o èṣù èèyàn àti tọlọ́run kò ní dàárín yín rú o dádì wa ó káre nǹkan tó fi ń ṣe ọkọ ìyàwó ọlọ́run ò ní gbà lọ́wọ́ ẹ àtowó àti gbogbo nǹkan tó fi ń ṣe ọkọ ìyàwó bó ṣe ń ṣe yìí àlékún oore ọlọ́run á ṣe fún ẹ ẹ̀mí gígùn àlàáfíà àtàlékún á sì kí wàá ní o ṣé o ìyá mi ọlọ́run á wà pẹ̀lú ẹ ìyá adùn mi nínú o ti ríran sìn ẹ̀ ń tọpẹ́tọ́ sí ẹni ọpẹ́ yẹ rèé o ó káre. ẹ ṣe dáàdì ṣe rí èmi ò tiẹ̀ wá lọ́pẹ́ púpọ̀ tí mo fẹ́ dá lọ́wọ́ wọn torí lóòrèkóòrè ni ọmọ mi kìíní àti kejì lọ́nà mo máa ń bá wọn sọ̀rọ̀ lórí fóònù so bó ṣe wà yìí dẹ̀ nìyí òun náà mọ̀ pé òun ò kì í ṣe ìyálé ẹ̀gbọ́n lòun dùnmínú ni àbúrò so nǹkan tèmi kàn fẹ́ sọ ojú wípé ẹ̀yin náà ti sọ lẹ́ẹ̀kan ìran ọ̀gẹ̀dẹ̀ kan òun gbọ́dọ̀ kó yàgàn láìpẹ́ láì jìnà ọlọ́run bá mi fọmọ kẹyìn nínú ilé yìí bẹ́ẹ̀ bá ṣe ń rí lọ́tún báyìí ẹ máa rí lọ́sì báyìí ni ṣé wá rí bó ṣe gbà á báyìí ọlọ́run bá mi ṣe dáadáa jù bẹ́ẹ̀ lọ fún ẹ bí mo ṣe rí ẹ mo ti mọ̀ pé èyí tó yẹ kí n kọ́kọ́ bí kí n tó bí òun lọ́lọ́run rán sí bàbá mi ó ti dá fún ẹ kò ní burú fún ẹ nǹkan tó fi máa tonú léyìí tó ti ń lò tó fi ń tò ọlọ́run àtúbọ̀ jogún ẹ̀ fún ẹ wá ní rí dààmú ẹ ṣé mo dúpẹ́ gan-an ẹ ṣeun gan. ẹ ṣé mo dúpẹ́ mọ́ mi ẹ̀yin gbogbo ló yẹ ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀ tó láti jọ́ ti tẹ̀sí wọnú ilé yìí báyìí ààrẹ problem gbogbo àdúrà wa everything kan ló bó ṣe tó àti bó ṣe ẹ̀yin la máa dúpẹ́ lọ́wọ́ ẹ̀ pé ẹ ṣe tẹ bá wa tọ́ dáadáa thank you so much ma. àdúrà mi lẹ́nu pé lágbára Ọlọ́run ẹ máa pẹ́ fún wa igbó lè gba ìmọ̀ wa lọ. kí n tún jókòó ṣe ṣé kò yẹ kó ti bọ́ sí kíchìn kó ti lọ máa ṣe ètò nǹkan tó máa jẹ. èyí ló lè máa sọ ọ́ bí ṣe kọ́ lọ́jà rẹ̀ ó ti bàjẹ́ ó ti túbọ̀ bàjẹ́ pátápátá. Hello sir. Baba. Mo ti wà níbi tẹ́ júwe fún mi yẹn. Igbó fèsì uncompleted building tẹ́ sọ yẹn. Building yẹn ní bí òpó bí mẹ́rin báyìí. Iwájú bẹ̀ ni mo wà sà. Màá dúró dè nìyẹn gbà. Bọ̀ ẹ má pè mí nìkan mo wà níbà. Ó rà sà.
ẹ jọ̀ọ́ ńkú bàbá ni mo béèrè àní bàbá ni mo béèrè sẹ́ ńkú mo béèrè dádì tí wọ́n gàdí ẹ̀ báyìí tán dúdú àwọn ni mo béèrè sẹ́. eré àpàrọ̀ àpàrọ̀ ìdáhùn. bàbá mo wà ókè sá. tá à ń sọ lórí fóònù tí mo ṣe jẹ́ ká bọ́rọ̀ yẹn nílẹ̀ because of security purpose. nǹkan tó bá jẹ́ iṣẹ́ ìlú kankan ọjà kí wọ́n máa san àbùnání ìwọ̀n. bàbá kò sí irọ́ nínú nǹkan tẹ̀sán gbogbo ń tẹ̀sán pátá òun ló yé mi gbogbo àná làjọ mọ situation ìlú yìí a dẹ̀ mọ ibi tí àwọn security agencies wa tí wọ́n ti go viral dé lórí ọ̀rọ̀ irú kan báyìí ẹni ìjọba ti wà online kò sára tí wọn kì í fi ń dá so mo tẹ̀lé yín lẹ́sẹ̀kẹsẹ̀ bẹ́ẹ̀ rí bàbá ẹ ṣeun jàre bàbá mi ẹ ṣe sà ṣe rí iná kan ló ń jó mi sà iná yẹn ti jó mi pa ó tiẹ̀ ti jó mi kú bọ̀ mo kàn ṣáà wò ó pé kí ló fẹ́ ṣẹlẹ̀ fine ọmọbìnrin kan wà tó jẹ́ wípé èmi àti ẹ̀ ti ti jọ wà tá a jọ lẹ̀ pọ̀ for a very long time kódà àti bọ́rọ̀ wá débi wípé a fẹ́ ṣe introduction but unfortunately ó kàn tiẹ̀ fine way ara ẹ̀ ṣáà bóyá bolówó lọ nìyẹn èmi dẹ̀ gba kámú gbà táwọn èèyàn ń sọ fún pé kí n ṣe sùúrù lórí ẹ̀ mo dẹ̀ ń wò tèmi létà mo kàn tiẹ̀ sọ jí ayé mi pé kí ló ṣẹlẹ̀ àyèmí gan òun ṣọmọ kékeré náà mo láti gbẹ̀san bàbá n tó gbé mi dọ́dọ̀ yín nìyẹn. ó downgrade mi mo dẹ̀ fẹ́ jẹ́wọ́ ara mi fún ó dá fáànù bàbá ó da ifá yẹn nù tán pátápátá ó ṣorí burúkú ó ṣe délẹ̀ ó ṣorí burúkú yẹn délẹ̀ bàbá. ká sọdọ aláàbọ̀ ara tèmi rò kò máa pè eléyìí ní bàbá ẹ̀yìn ló pè mí sá. kò sí kúlẹ̀ bàbá ó tilẹ̀ jẹ́ pé cashless policy la wà ṣùgbọ́n mo mọ̀ pé irú business báyìí ẹ̀yìn pé transfer bàbá mo já bóyá kí n gba bàbá ẹ ṣé gan sà ẹ ṣé mo dúpẹ́ sà o. hello ẹ kú ọjọ́ mẹ́ta ṣàlàfíà ni ìyàlẹ́nu mà ló jẹ́ fún mi kí n pe ọmọ yín pé mo fẹ́ rí ọmọ yín kódà mo tún rán ìyàwó ẹ̀ sí ìyàwó ẹ̀ lòun jíṣẹ́ fún síbẹ̀síbẹ̀ náà mi ò rí nǹkan tí mo fẹ́ rí fún ó mà ṣe pàtàkì fúnra ẹ̀ mà ní kì í fiṣẹ́ ìgbọ̀nsẹ̀ rán ọmọ ẹni ká ní mo lè róhùn fúnra ara ẹ̀ ni màá lè ṣàlàyé fún yín pérépéré nǹkan tó dáa nìyẹn. ilé ẹ ni mo ń lọ yìí. ibẹ̀ lẹ́wà ó dáa nísìnyí ẹ wá bá mi ṣàlàyé fún ẹni mo fẹ́ rí o kó rí mi o ó ṣe kókó ó ṣe pàtàkì o kó rí mi o èmi ni mo mọ nǹkan tí mò ń rí o. tí mo bá wọnú ilé màá ṣàlàyé fún un ṣó mọ̀ travelling ni always travel nǹkan tó fà á nìyẹn ṣùgbọ́n but màá jíṣẹ́ ẹ fún tí bá wọlé ń sìn ẹnu gate ẹni mo wà màá jíṣẹ́ ẹ fún ok o ṣé o ẹ̀yọ́ láṣepẹ́ lágbára Ọlọ́run it's okay thank you. ó dàbọ̀. ilé tó jù lọ làwọn olówó yìí rí oníṣègùn tó ń ṣiṣẹ́ fún wọn tọ́lọ́run gbàdúrà wọn tí wọ́n bá wá ti pè wọ́n pé àwọn fẹ́ rí ẹ o wá o gbogbo èrò wọn pé oníṣègùn fẹ́ tọrọ owó bẹ́ẹ̀ à ń gbòòrò máa dìyẹ lọ́wọ́ ikú ó ní wọn ò jẹ́ pé òun ràkìtàn lọ jẹ èmi mú ohun tójú rí mo mú ohun tẹ́tí gbọ́ èmi ni mo mọ nǹkan tí mo rí ká níṣe ló lè wá ní ìbádẹ́ dá o gbọ́n ó bá wá ó dáa náà ni
ìyá ìgbà tí bàbá yẹn kẹ́ ti sọ fún pòun wá fún wọn bá sọ̀rọ̀ bá wá fúnra ẹ̀ ni ṣùgbọ́n kó wá ló ṣe ní pàtàkì torí àní lílá burú dáadáa ọlọ́run á jẹ́ kó gbọ́ bàbá ẹ̀ tó lóun á jíṣẹ́ fún un. Tátún ni o. Ta ni o? Ọ̀gá ẹ má bínú, mò ń wo gbọ́ àyíká ọgbà ni. Ẹ má bínú ọ̀gá. I'm sorry, ẹ má bínú sá. Ẹ má bínú sá, mò ń wo gbọ́ àyíká kiri ni ọ̀gá. Àsìkò ìkọ́lé ẹ̀kẹ́ wá ọ̀gá. Mò ń wo gbọ́ àyíká ọgbà ni ọ̀gá. Ẹ má bínú, àsìkò yóò dáa. Ọ̀gá, màdàmú ló lè rẹ̀ fún yín. Ẹ jà wọlé ọ̀gá. Ọ̀gá, àsìkò ìkọ́lé ẹ̀kẹ́ wá rà o. Gbogbo eléyìí ẹ̀mí wọn ọwọ́ mi ló wà. Mo ń lọ káàkiri, mo ń wo gbọ́ káàkiri, ẹ má bínú ọ̀gá. Ẹ má bínú. Madam ẹ máa bọ̀ gásí dé o. Madam ẹ máa bọ̀ gásí dé o. Ẹ máa bọ̀ ọkọ yìí ti dé. Àwọn ní ẹ máa bọ̀ kò sí kọ̀ọ̀kan kò sí ṣòro. But babe, come. Ẹ máa bọ̀. Ọkọ mi. Kí ló ṣẹlẹ̀? Ọkọ mi. Bí wọ́n ní nǹkan tó ṣẹlẹ̀ nínú lélẹ̀ ni mo ṣe fẹ́ ní kí n mú fóònù kí n pè é ni o. Kí ló ṣẹlẹ̀? Talk to me. Bá mi explain now. Ẹ wo ọ̀gá, àwọn agbanipa wọ́n pọ̀ rẹpẹtẹ bíi wọ́n kọ̀ kadà, wọ́n kó mọ́tò, kó bọn, wọ́n pọ̀ rẹpẹtẹ. Wọ́n ṣàǹbẹ̀rẹ̀ pé màdàmú wọ́n ṣẹ̀ ń kọ́lé iná tí parí ẹ̀ lóyìnbó ni màdàmú ń gbé o. Okay, this is really funny. Nǹkan tó ń sọ báyìí ni pé àwọn èèyàn kó bọn, wọ́n kó àdá. And when this is your tiny body, you were able to chase them back. Is that what you're saying? I'm serious. Shut up! Ṣé mo ní kò sọ ìbò ni? Sorry sir, ẹ má bí sir. Baby, kí ló tó ń ṣe báyìí now? No, the story yẹn ò clear. The story no clear at all. But gbọ́ nǹkan tó ń sọ. Ṣé are you sure kò rá àwọn nǹkan tí wọ́n? Èmi náà rí wọn. Mo rá yẹn ojú mi window fún rí wọn. But bọ̀bọ̀ yóò tẹ̀ ọpọlọ ló lò tí gbogbo tó fi lọ o. Wọ́n ṣe pọ́n fi nǹkan sínú ẹ̀wà fún ẹ. Ó fi kọ́kọ́ súnlẹ̀ wá fún mi. Mo ń sọ tó tọ́ fún ẹ. Tó bá rí bó ṣe ń bá wọn sọ̀rọ̀ pé ẹni tó ń gbénu lé abroad ló wà, kò sí around, òun nìkan lòun wà ní compound. Ó halẹ̀ bọ́ títí gbà tó wá rí pé bó ṣe ń ṣe wá òpá. Bọ̀bọ̀ yìí ń sọ tó tọ́. Miracle ni ọkọ mi náà. Ó ti yé mi. So ìwọ ló lé wọn padà lọ àbí? Wọ́n fọwọ́ fi lé wọn. Ó ti yé mi. Ọ̀fọ̀. Good, nice one. Wo ọkọ mi, ṣé àmọ́ àdúrà ni? Miracle ni gbogbo nǹkan tó ṣẹlẹ̀. Nǹkan tó dẹ̀ ṣẹlẹ̀ ó yé mi. Ó yé mi dáadáa, kó ṣáà má pa mí kó má pọ̀ mọ́ mi. Gbogbo ẹ yé mi. Ó ti tó. Stop it now. Ewo níbi tó ń bọ̀rọ̀ lọ. Now you being so paranoid. Kí ló ṣẹlẹ̀ gangan? It's not like that. Ẹ kò understand kò tí mo sọ, kó má pa mí now. Mi ò fẹ́ understand. Kò lè jowó tó yẹ lẹ́bi ara stop it now. Lójú ẹni o tún wá sọ nígbà tó sọ. Kí ló ṣẹlẹ̀? You, thank you so much. Now you can get out. No, come back here. Oṣègùn tó bá mi lé àwọn bóyá ṣe ẹni kò ṣe máa ṣe ṣùgbọ́n kí ló lọ kó ṣe yẹn. Shut up, get out, come back. Aṣá máa dúpẹ́ bẹ́ẹ̀ a máa fi 5,000 owó oṣù ẹ̀. Ó wọ̀ tẹ̀. So máa ṣe jẹ́jẹ́ jáde máa lọ. O ṣeun ní sátidé bí o àti the family. Don't say that in front of me. Baby, you can't understand. Listen, ó ń ṣe dáadáa sí fine. Máa gbé sójú jẹ rẹ ti di family lórí gbogbo ṣé kúkú wá gbọ́ àfihàn yàrá ẹ̀. Wọ́n náà ti ń jowó nìyẹn. Irú ẹni mo fẹ́ mú wá sínú yàrá. I love you so much. I love you too, baby. Let me make you all sweaty. Kí n mú ẹ wọlé kí n gba ogún lára. Àwọn èèyàn burú o. Ẹ burú o. Ẹ̀yin èèyàn, wọ́n fẹ́ gbóúnjẹ lẹ́nu mi. Wọ́n fẹ́ pa ìyàwó ọ̀gá, afúnlóúnjẹ má wo bẹ̀. Ọlọ́run ní fún yín ṣe mo ń sọ fọ́gà mo ní ìdí ìbọn nínú ọgbà yìí mo ní ìdí ìbọn kìtẹ̀ níṣò máa tẹ̀ sí wọn. Ó dùn mí gan bàbá, ó dùn mí gan náà nígbà tí mo gbéṣẹ́ fún yín tẹ̀lé kọ́ tẹ̀ ṣiṣẹ́ yẹn ẹ sọ wípé àwọn yín ló máa lọ ṣe wọn ò dẹ̀ ṣiṣẹ́ wọn ṣe nǹkan tí mo ní kẹ́ bá mi ṣe kó dáná ó jẹ́ nǹkan tó dùn mí gan ni gbogbo information tẹ́ ní kí fún wọn ni mo fún wọn gbogbo details tẹ́ ní kí fún wọn ni mo fún wọn. Shut up! You talk too much. Fún lọ́pẹ̀ mi ni o fún àwọn ọmọ ní wrong information. Information tí mo fún wọn correct sir ó correct sir. Àti jẹun ó lè má yìí sí fún mi ṣùgbọ́n àti pa yìí ó ń sì máa dà ó dẹ̀ ń pariwo. Wọ́n ìwọ̀n tí mo fi pa lọ́dún. Rárá sá. Ibi tí a lọ kí ló ṣẹlẹ̀ mẹ́. Bàbá kò sí ẹnì kankan nínú ilé yẹn.
security man lásán ló wà ń bẹ̀ even ilé wọn ti paint ẹ̀. bàbá bó ṣe jẹ́ nìyẹn òun tó ló sọ wọn ti paint ilé yẹn ni correct information nìyẹn address tí mo fún wọn náà nìyẹn bàbá mi ò understand yìí o èèyàn wà nínú ilé yẹn. kò síyàn nínú ilé yẹn. alẹ́ èèyàn wà ń bẹ̀ kò síyàn bẹ́ẹ̀. bàbá wọ́n ti fake àwọn people yìí ni wọ́n ti fake àwọn ọmọ yìí ni. bàbá bẹ́tà bàbá ọ̀gá mo ti gbọ́ sà ẹ ṣe gbọ́ sà ẹ ṣe àdúgbò sà. àlàyé. wọ́n fake yín ni ènìyàn wà lè correct. bí mo ṣe pé ibi tí mo wá jìnnà mo sáré bọ̀ ni. jọ mí lójú ṣé àmọ́ dúpẹ́ kó rí àti ẹ̀ láyọ̀ àtàlàfíà. máa dúpẹ́ pé mi ò kúkú òjijì. bẹ́ẹ̀ ni o. Olúwa mo dúpẹ́ o. tó bá rí àwọn guys tó wá mi wálé ìrí táwọn gateman sọ fún mi pé ọ̀rẹ́ àwọn guys yẹn nípa fẹ́ bá pọ̀ tá mi mọ́lé ni o. gateman yẹn ní ìmọ̀ pé ó ń lọ́gbọ́n lórí burúkú lórí bẹ́ẹ̀ yẹn. ṣé ẹ̀yin gan lè mọ̀ pé irú ọpọlọ bẹ́ẹ̀ wà lórí gateman yẹn. ẹ̀ṣá ẹ̀yin náà ẹ̀wọ̀ lé yìí ẹ̀ṣá rí pé wọ́n tí ì kọ́ tán ṣé ibi tí mo ra dúró sí mi ṣe àwọn ọ̀hún pé ṣe àwọn òwúlé lè tó bá rí bọ́ọ̀n guys yẹn ṣe múra orí mo máa gbà mí àbúrò mi. àǹtí kí ni àwọn ṣe báyìí torí ẹ̀rù ń bà mí. àǹtí mi mo dẹ̀ mọ ibi tíṣẹ́ yẹn ti máa wá o. mo dẹ̀ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ mo mọ ibi tó ti wà. àwọn ìyáálé yìí ni. Yọ mí lójú gbà mí o. àǹtí mi lórí kí ni. orí ogún náà ni. irọ́ ni àǹtí mi eléyìí ẹ̀tẹ̀ ti fẹ́lẹ̀ ẹ̀ ti fẹ́ gbé. ọmọ fẹ́ gbé o gbogbo ogún tó dẹ̀ wà lé gbàmí lé rẹ lónìí. bẹ́ẹ̀ni. ọmọ mi lọ ni bẹ́ẹ̀ ni. tó Ọlọ́run tóbi o nínú nǹkan tí ó ń rùn lẹ̀ ó ti kúrò Ọlọ́run mà tóbi o ìyálé àti ìyàwó ẹ torí Ọlọ́run ẹ má bínú mọ́ ẹ kókùn wálẹ̀ ẹ̀yin ìyàwó méjèèjì ẹ kókùn wálẹ̀ kí ló ń fa ọkọ yín kí ní sọ gbórú nǹkan bẹ́ẹ̀ yẹn bí kò sí wípé eré ọmọ òun náà ní sákiri àwa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run báyìí ṣé wá rí ìyàwó yín yìí ẹ dákun ẹ fà mọ́ra ṣé gbọ́ báyìí ẹ dákun ẹ bá mi fà mọ́ra Ọlọ́run á wà pẹ̀lú yín o ojú ò ní tì yín ilé yín ò ní dàrú lágbára Ọlọ́run ṣé gbọ́ báyìí. kárí. ó ń kí ẹ. ẹ jókòó ń dá lóhùn dádì ẹ ṣe sà ẹni wọ́n ń sáré ọmọ eré kí ló wá ń sá ta lọ́lọ́run ò ṣe fún Ọlọ́run ṣe fẹ́mi àti ìyálé mi ẹnìkan wá wọlé wá lórí ọmọ ló pọn mọ́ wáyé dádì kò sẹ́ni tọ́lọ́run ò ṣe fún bí o. lóòótọ́ kò sẹ́ni tọ́lọ́run ò ṣe fún ṣùgbọ́n ká máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run náà ṣáà ni. mi ò mọ gbogbo attitude tẹ́yìn méjèèjì ń kí o orí ẹ̀dẹ̀ mo ṣe fẹ́yìn méjèèjì o yes because ká ní mi ò fọ́hun ni tó lóyún báwo lẹ́yìn ṣe fẹ́ lóyún orí ọmọ olópọ̀ ọmọ wáyé náà. Ládùjọyè. Àdùkẹ́. orí ọmọ olópọ̀ ọmọ wáyé kí ló sọ lẹ́nu tí ò dùn lẹ́nu jọ torí tọ́lọ́run ní ọjọ́ kìíní àná nígbà tẹ́mi ń sọ ọ̀rọ̀ orí ọmọ tó pọ̀ ọmọ wáyé tí mo ní kó mú wálé kí ló fi dá mi lóhùn. I thought you were pretending. You thought I was pretending. Now you know I am not. Kàtìkàtì ló sọ jáde lẹ́nu. ìyálé mi. ní kí wá nǹkan tó wà lẹ́yìn ò ti kàn ẹ́ kí ni mo sọ fi tiẹ̀ ṣe tiẹ̀ Ládùjọyè má fi nù mí mú mọ jẹ. ìyá ní sùúrù. dádì ẹ̀yin ni kẹ́ ṣe sùúrù ẹ̀yin ni kẹ́ tó bá dùn mí kẹ́ ayé òkè tú. sórí ẹ pé ṣá. sórí ìwọ̀kọ̀ fún ayé pé. mo ti ṣe orí ẹ pé. ṣé orí ìwọ̀kọ̀ fún ayé pé Ládùjọyè má bà mí sọ. Àdùkẹ́ wà kàbùkù. ìwọ kò máa kàbùkù. Àdùkẹ́ máa ó máa tẹ́ kò sí ìkọ̀ tó máa ṣe kò tó fi sílẹ̀ fi ilẹ̀ jẹ́ kó sọ kẹ́mi sórí ìwọ̀kọ̀ pé. èmi ló bá sọ̀rọ̀ báyìí. kí ló bẹ́ẹ̀ sọ kí ló bẹ́ẹ̀ sọ̀rọ̀ o ti lajú sí láti sílẹ̀ o ti lajú sí máa kẹ́ ẹ lábùkù. kò sọ́kùnkùn tó máa ṣẹlẹ̀ ìwọ kò sí ìkọ̀ tó máa ṣẹlẹ̀ alákùnkùn ni ẹ agbẹ̀yà òṣì ó sì fi kórè ọmọdé wáyé ẹ̀kọ́ mi lò ó. Àníkẹ́ ní sùúrù. kí ni kí ló
ṣẹlẹ̀? Jújọ́yè. Sọ tán báyìí. Wọ́n ṣeré ni. Wọ́n ṣeré ni.